My queen. I am not your queen. Leave me alone. O ti gbàgbé pé kò sí bàbá ńlá kú ẹ tó lè gbà kàtà lọ́wọ́ akítì. Kò sí ẹni tó lè gbà lè bàbá ọmọ lọ́wọ́ ọmọ. O ti gbàgbé ni. Ìfẹ́ èmi àti ẹ. Èkùrọ́ lọ́lọ́ba kú ẹ wà ní. Nítorí wípé kí ni? Wedding tó fẹ́ ṣe yìí is a sacrilegious abomination. It's a lie. Ọ̀dẹ̀ máa gbé sàlẹ̀ odò. Kó máa jọba lórí àwọn tó ń jọba lébẹ̀. Ó fi èmi sílẹ̀ kí n gbélé ayé ṣe gbogbo nǹkan rere tó máa wáyé ṣe. Fi mí sílẹ̀. Oh, you think it's going to be that easy? Lẹ́yìn ìgbà tẹ́mi àti ẹ ti lo igba ọdún nísàlẹ̀ odò gẹ́gẹ́ bí ọkọ àti aya. You think you cannot break the love we have for each other? Ó ti gbàgbé pé ìfẹ́ èmi àti ẹ èkùrọ́ lálábàákú ẹ wà. Listen and listen real good. Agreement tó wà láàrin èmi àti ẹni wípé ó fẹ́ lọ sí ilé ayé. Ó fẹ́ lọ wo bọ́n ṣe ń ṣe, bọ́n ṣe ń jẹ, bọ́n ṣe ń mu. Ó wá délé ayé tán. Ó yíwùn padà. Òun jẹ́ káwọn ọmọ adarí wurun. Òun jẹ́ kó máa bẹ́ẹ̀ ṣe, kó máa bẹ́ẹ̀ jẹ. Àwọn ọmọ adarí wurun tó jẹ́ pé onídẹ̀tì ni wọ́n. Àwọn ọmọ adarí wurun tó jẹ́ pé ẹlẹ́gbin ni wọ́n. Gbogbo yẹn ò tiẹ̀ dùn mí. Ó wá bù ṣe gàdà. Ó wá sọ pé ó fẹ́ ṣe ìgbéyàwó. Ìgbéyàwó tó fẹ́ ṣe yìí, ó di èèwọ̀. Màá jẹ́ kó yí ẹ pé àní kí àjàmọ́lẹ̀ ká fi kéde. Ìran agogo ló máa ń kéde ọjọ́. Ibi ẹ̀ lọ! Kí ni à ń pè lọ́kọ ọ̀run? Ọ̀tọ̀ lọ́kọ ayé, ọ̀tọ̀ lọ́kọ ọ̀run. Kí ni à ń pè lọ́kọ ọ̀run? Kí ni à ń pè lọ́kọ ọ̀run? Kí ni à ń pè lọ́kọ ọ̀run? Ọ̀tọ̀ lọ́kọ ayé, ọ̀tọ̀ lọ́kọ ọ̀run. Kí ni à ń pè lọ́kọ ọ̀run? Ọkọ, ọkọ, ọkọ ọ̀run. Ọkọ, ọkọ, ọkọ ọ̀run. Ọ̀rẹ́ mi, Destiny, you look so beautiful today. Enjoy yourself. The latest bride in town. Yeah. Thank you, girls. I'm so happy. Ẹ ṣé gan, ẹ kú ìfẹ́ mi. Ọlọ́run á fi adùn kárí gbogbo. Àmín o. Àṣé torí bá pẹ́lẹ̀ adìrẹ ọ̀rẹ́ mi. I'm so happy for you. Thank you, baby. Ọ̀rẹ́ mi, tóṣù mẹ́sàn-án bá máa fi pé báyìí. Ìbejì, even ìbẹ́ta. Yes, now. Okay, now. Ṣo ti ready àti gbọ́mọ? Why not? Kí lẹ́yìn mi ṣe? Ẹ ṣé, God bless you. Ẹ kú àdúrà sí mi o.
ẹ̀yin ọ̀rẹ́ ìyàwó sí. Àwa Wait a minute. Yẹ́misí àti Bọ́lá. ń kọ́. Ṣé Yẹ́misí yẹn tiẹ̀ ó wà lọ́dọ̀ àwọn tó ń ṣe catering, ó ń supervise wọn. Ṣé pé yan láti dúró tí wọ́n tọ́ ṣe máa ṣe yẹn. So everything is set. Ó wà bẹ́ẹ̀, ó fọkàn balẹ̀. Bọ́lá dẹ̀ wà pẹ̀lú àwọn decorators. Má worry ọ̀rẹ́ mi. Everything is set. Ṣá calm down. That's cool. Today is your day. So Kajade is very proud. Yes, we'll find out. Ọ̀rẹ́ mi. Sorry girls. Makeup, hold on. Kí ló ṣẹlẹ̀? Kò sí kankan. Okay. Mo ní láti make ọjẹ tí kò. Kò dé ní sùn. Ó fẹ́ pọ̀pọ̀ ẹ̀. Ó ti yé wa. Kò sí wàhálà. Ẹja bọ́tà. Thank you. Okay, ọ̀rẹ́ mi. Ẹ má pẹ́ o. Makeup. Photographer. Àwọn ọmọ adarí múlò tó jẹ́ pé onídẹ̀tì ni wọ́n. Àwọn ọmọ adarí múlò tó jẹ́ pé ẹlẹ́gbin ni wọ́n. Gbogbo yẹn ò tiẹ̀ dùn mí. O wá bù ṣe gàdà. O wá sọ pé o fẹ́ ṣe ìgbéyàwó. Ìgbéyàwó tó fẹ́ ṣe yìí, ó di èèwọ̀. Màá jẹ́ kó yí ẹ pé àní kí àjàmọ́lẹ̀ ká fi kéde. Ìran agogo ló máa ń kéde ọjọ́. Ibi ẹ̀yọ́! Kí ni à ń pè lọ́kọ̀ọ̀run? Ọ̀tọ̀ lọ́kọ ayé. Àgbàgbà mẹ́rin ẹ káàsán. sọ̀kalẹ̀ o. Àgbàgbà mẹ́rin sọ̀kalẹ̀ o. Alórí Kristana. Ẹ má bọ̀. Ẹ wọlé bọ̀. Ẹ má wọlé bọ̀. Ẹ má bọ̀. Ẹ má bọ̀. Síà. Ẹ ǹlẹ́. Ẹ ṣe ṣe Alórí Kristi all around. Sẹ́rí ńgbà tí ẹ sọ̀rọ̀ Kristi lẹ́ẹ̀kan, nǹkan fẹ́ sọ̀rọ̀ ni. Bẹ́ẹ̀ bá ti rí mi, ẹ ní ìdíkẹ́ mọ́ bèrè Kristi mọ̀. Èmi ni mo pọ̀ ẹ̀mí sí lára. Èmi ni mo kọ́kọ́ fún ní Alóore tí ó ń jẹ́ lónìí. Gbọ́dọ̀ kọ́kọ́ ríran, èmi ni mo fún. Èmi ni mo kọ́ ní tí ọmọ ṣe, èmi ni mo kọ́ láwẹ̀, èmi ni mo kọ́ gbogbo rẹ̀. Bẹ́ẹ̀ bá ti rí mi, ìṣòro yín ti lọ. Kìí ṣe Kristi lẹ́mọ̀ wá káàkiri nígbà bẹ́ẹ̀ bá rí mi tán. Nígbà bá bá wa gan ni kẹ́ ẹ̀ sọ. Kò sí wàhálà. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé. Dúró báwọn kẹsẹ̀lẹ̀. Wọ́n gbọ́ yín. Èèyàn kan ló jẹ́ kó yé wa pé tá bá ti rí ibi báyìí. Wọ́n gbọ́ yín. Pé tá bá ti rí Alóore Kristi pé gbogbo ṣòro. A ní ẹ mọ̀ dárúkọ Kristi nígbà tẹ́ bá rí mi bí. Ẹ̀mí jẹ̀ mí lọ, Alóore ju Alóore lọ. Ẹ má bínú. Èèyàn kan ló jẹ́ kó yé wa pé tá bá ti wá sínú ṣọ́ọ̀ṣì pé gbogbo nǹkan tó ń dùn wá lọ́kàn gbogbo ẹ̀ ló máa níyànjú. Mo sọ bẹ́ẹ̀, bàbá mi gbé mi débẹ̀, sọ mí lẹ̀, kẹsẹ̀ lẹ̀. Ọmọ tẹ́kẹ́tẹ́kẹ́ ni èmi àtọ̀rẹ́ mi. Ọ̀dà yín lẹ́wọ̀n sí àwọn plastic sí àwọn ike oríṣiríṣi. Nǹkan tí ọ̀rẹ́ mi jọ láti sọ ni pé a máa ń ṣiṣẹ́ lóru, a máa ń tẹ̀ka. Kẹsẹ̀lẹ̀. Travailler. Ìlú kọ́lú. Gbọ́dọ̀ débẹ̀ ọ̀gbìn jalè. Olúwa. Bí bá gbọ́ yín yé dáadáa. Wọ́n ń bá àwọn òyìnbó sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Ẹ mọ̀ gbowó lọ́wọ́ wọn. Ẹ sọ wọn di kọ́lú. Ẹ̀yin ẹ mọ̀ lọ́lú àwọn oṣù lọ gbowó jáde. Kẹsẹ̀lẹ̀. Ayi! Jọ́mọ̀ sọ mí lẹ̀. Ń kẹsẹ̀ mi lẹ̀ nísìn. Ọ̀rọ̀ yín yé mi. Ogo pass glory lẹ̀ ń lo ẹ̀rọ mọ́. Ṣé mo parọ́? Ẹ̀rọ owó gbà mọ́. Ó fẹ́ jọ bẹ́ẹ̀. Ọ̀hún náà ni mo ń sọ. Nínú yìí ni wọ́n post throwback picture tẹ́ ẹ ti gbowó rí. Sọ mí lẹ̀. Ogo pass glory ni wọ́n pèrò rẹ̀. Ó sì ti yé mi báwọn. Ṣe àdúrà kan fún yín. Ń ṣe ètò kan fún yín. Àmọ́ yóò nà yín lówó. Kẹsẹ̀lẹ̀. Sọ mí lẹ̀. Ń kẹsẹ̀ mi lẹ̀ ní ìsìn. Ẹ má bínú. Ṣé rí ipò tá a bá wà gbọ̀ngàn ni pé a nídìí iṣẹ́ tó yẹ pé a bá ṣe báyìí àwọn máa gbowó gidi lọ́wọ́ àwọn òyìnbó yẹn ni.
Nínú ni mò ń sọ. Náà ni mò ń sọ bí mo ṣe ń gbẹ̀mí wá láti náà lọ ń bá mi sọ pé ẹ nílò owó ẹ fẹ́ mọ gbowó ńláńláńlá àbí bẹ́ẹ̀ kọ́. Náà ni mò ń sọ. Náà ni mò ń sọ. Ẹ fẹ́ mọ gba $25 mọ́. Náà ni. Yọ̀nà yín lówó gidi o. Àmọ́ owó bíntín náà ni kò pọ̀. Yọ̀nà ẹnì kọ̀ọ̀kan ní 65,000. Bẹ́ẹ̀ ni. Ṣé 65,000 tí ẹ bá ti aṣọ àpé ibi tí a fẹ́. Bàbá mi kẹsẹ̀ lẹ̀. Ẹ mọ̀ dá ọtí ẹ̀mí. Ẹ mọ̀ jẹ òtí ẹ̀. Ó ti yẹ yín báwọn. Méjèèjì ọjọ́ 130. Ẹ bá fẹ́ pàdú rẹ̀ dé. Ẹ fi sí 150. Yóò wá ṣe iṣẹ́ fún yín. Iṣẹ́ tí ń ṣe fún yín. Iṣẹ́ ẹlẹ́fun ní ṣe fún yín. Nítorí pé àwọn aláwọ̀ funfun ilẹ̀ ń bá ṣiṣẹ́. Oríṣiríṣi iṣẹ́ ló wà. Àwọn míì wà tó ṣe pé ní orí èékánná báyìí ni wọ́n ṣe sí. Wọ́n bá ti tẹ̀ka báyìí yóò sanwó ni. Èmi wà tó ṣe pé ní wọ́n nìkan máa wẹ̀ lóru èmi ṣerú rẹ̀. Iṣẹ́ ẹlẹ́fun ní ṣe fún yín. Tó jẹ́ pé bí mo bá ti gbélé yín lọ́wọ́ báyìí. Ẹ wá fi ẹfun ẹ dà sí orí yín láti òkè báyìí. Ẹ dà dé sálẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ wá lọ sáàrin ọjà. Kẹsẹ̀. Sọ mí lẹ̀, ń kẹsẹ̀ mi lẹ̀ ní ìsìn. Bẹ́ẹ̀ ni ẹ lọ sáàrin ọjà. Bẹ́ẹ̀ bá ti dá àárín ọjà. Ẹ wá máa sọ pé owó pounds èmi ló kàn ẹ gbé fún mi. Owó euro èmi ló kàn ẹ gbé fún mi. Ẹ wò ó, mo bá yín sọ̀rọ̀ lọ́wọ́. Ṣé ẹ bẹ́ẹ̀ bá ti wo inú ọjà? Oye ojú tó bá ti wò yín, $1 tẹ́ gbà o. Bẹ́ẹ̀ kan bá wò yín, $1,000 nù. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ 200 bá wò yín, $200,000 nù. Bẹ́ẹ̀ ni. Ọ̀dà tó bá ti wò yín lẹ́ẹ̀kẹ́ lọ. Ìyẹn lẹ́fẹ́. Owó òun ló ṣe kókó. Ọjọ́ 3 ní fi ṣiṣẹ́ fún yín. Ọjọ́ ajé ńlẹ́ lò sẹ́nà. Toró ṣe kókó ọ̀rọ̀ ajé ni ń tà ń sọ ńlẹ̀. Oyè yín báwọn. Asa ẹ̀yin tá a sì ní pé POS ni ìmú yín lọ irú owó báwọn èmi gbàrú rẹ̀ sákàǹtì mi ìmú yín lọ di POS ẹ withdraw ẹ kò káàsì fẹ́mi. Ṣé POS súnmọ́ rẹ̀? Bọ́sẹ̀ mẹ́mẹ́ o ìmú yín débẹ̀ ní ìsìn. Kásẹ̀ rẹ̀ ìgbésẹ̀ mi lẹ́rìí ìsìn. Ẹnì so. Ẹ travailler síwájú kí n tẹ̀lé yín lẹ́yìn. Yà mí ní fọ́tò ẹ̀mí kí n lè máa rí ìwò lọ́jọ́jọ́. Bóyá máa lè ra lébù o tó wà lára mi. Millimeters of mercury. Diastolic 67 millimeters of mercury. Heart rate 88 beats per minute. According to the World Health Organization guidelines, your blood pressure is optimal. Ṣé gbọ́ nǹkan tó sọ? No, èdè ò yé mi o. Ó ní blood pressure yẹn perfect. Ó ló normal. Kò tí gbọ́. Ó ló normal. So you don't have anything to worry about. Nǹkan tẹ́mi rò pé bóyá ń ṣe madam ni pé stress tí wọ́n ti undergo fún preparation wedding and pẹ̀lú àwọn analgesic tí mo ti fún àti injection tí wọ́n ti gbà ó máa relax wọn dáadáa ó máa calm nerves wọn so wọ́n máa sùn dáadáa. Lẹ́yìn pé tó bá kàn ti jí ẹ bá mi wá oúnjẹ gidi fún wọn kí wọ́n jẹun kọ́ dẹ̀ má ṣe wàhálà. That's all. Okay. That's all right. Thank you, my darling. Doctor, thank you very much. Ṣé mo nǹkan tó rí lè ń bọ́dà mí náà kò ju wípé ó ṣe jẹ́ ọjọ́ ayọ̀ mi. Ọjọ́ wedding mi tí gbogbo everybody ti wà on ground. Nírú nǹkan bẹ́ẹ̀ yẹn wá ṣẹlẹ̀. In fact, I'm traumatized. My dear.
take it easy. O gbọ́ nǹkan tí doctor sọ sí. Wedding ò sá lọ síbi kankan. Kò sígbà tá a lè mú déètì mi. Àlàáfíà ló wà important sí mi. Please, you know I love you. Sir, I want to take my leave, sir. Mo láwọn patients 200 in the hospital. Oh, okay. Let me know my bill. No problem. My forward is saying, my forward details saying. Okay. It's all right. My dear. Oh, ní láti máa sunkún fún rẹ nísìnyí. The only thing is pé àwọn tá invite tí on travel from all over. Mo ti bá púpọ̀ nù wọ́n sọ̀rọ̀. Àwọn dẹ̀ ń ṣọmọdé. So, fọkàn balẹ̀. Bó ṣe máa get back to your people ní kí wọ́n ọdún ọ̀sìn. A máa mú déètì mi ò sá lọ sẹ́nìyà náà. Are you sure? You know I love you now. Bọ́ọ̀ mi ni òṣàṣọ, ọ̀dẹ̀dẹ̀ mi ni òwẹ̀wù, òpó ilé ni òfìyè dédéńdé, dífọ́fọ́ rẹ̀ lọ́sọ̀ tí sọmọ nínú inú àgbọ̀nmi règún, ìjọ àwọ̀ ti dá yí àwọ̀ òdẹ́sẹ̀ rí, lákà yí ọ̀sìn mọ́lẹ̀, èṣù lẹ́lú ògiri òkò, olómi sílẹ̀ bẹ̀jẹ̀wò lásán sílẹ̀ fi mọ̀ kí wọ́n bọ́ra, ńlọ láàrin ẹ̀pà àtàrí ẹ̀ fíẹ́fíẹ́, ọ̀pẹ̀lọpẹ̀ gíga tẹ́bọ̀lága, mo fẹ́ rán ọṣẹ́. Bàbá wo yẹn fa. Dáhùn wá. Ọba má ti ṣe. Mi bá má ti ṣe kí ni. Ìgbà tó fẹ́ ṣègbéyàwó ṣé mo ní ọ̀pariwo ni. Ṣé bẹ́ẹ̀ sọ fún mi pé ẹ ti bá mi lé kíní tẹ́ ń pè lọ́kọ̀ọ́rùn yẹn lọ ni? Ọjọ́ wedding mi tí gbogbo àwọn èèyàn ti wá all over the world tí mo ti múra bí kíní yẹn máa tún ṣe dé nìyẹn tó da wedding mi rú. Ọba tí mo ṣe wedding tó pèrò. Mi bá ti má ṣe wedding ti máa pèrò ẹ̀yin kọ́ lè sọ fún mi wípé ẹ ti ṣe gbogbo ètò pé mo lè lọ ṣe ìyàwó ni. Ẹgbẹ́ mo sọ bẹ́ẹ̀ sẹ́wọ̀n ní òkè pàṣọ ni. Mi pé pàṣọ màláìka ni mo pè. Ọmọ tó kọ sí Ọlọ́run ò bójú mi jẹ́ ìwọ ló bójú ara rẹ jẹ́ ìgbàrúmọlẹ̀ kan ló bójú rẹ jẹ́ ó bójú ara rẹ jẹ́ sẹ́yìn òun náà ìsálárúwó ni sẹ́yìn òun ìsálárúwó ọlọ́run ṣe wẹ́dí òpèrò olóòpèrò láti àbúrọ́dù láti gbogbo ibì kan káàkiri. ẹjọ US based lọkọ mi a máa lo òyìnbó lọkọ mi gbogbo àwọn ẹbí ẹ tẹ̀lé wálé gbogbo àwọn èèyàn tèmi náà tó wà ń lo òyìnbó gbogbo wọn náà wálé ẹ̀ẹ́dẹ̀ tí bá yé mi jẹ́ my life is miserable now. ìtòkò bá ọgàn nu olójẹ́ kó wà miserable nítorí tó ládùúgbò tó pa nítorí ọkọ rẹ tó dọkọ ọ̀run yìí ọba lálẹ́ odò ni ó wá dàbí ọba tí ń bẹ lórí ìtẹ́ ìwọ wá dàbí olórí láàfin rẹ̀ òwò tẹ́ bá fẹ́ fi wọ ọba tí ń bẹ lórí ìtẹ́ láàfin wọ olórí rẹ̀ sórí ọkọ ọ̀run tá à ń sọ yìí ọba ni lálẹ́ odò kò sí tí ẹlẹgbẹ́lẹ́ ayé yìí ṣe tí ò ní gbọ́rùn mọ́. mi pè wọ́n bàbá. ìwọ ló pèrò mi pè wọ́n. àgbábí akáná o. ẹ ṣàánú mi ẹ bá mi wá lasting solution sọ̀rọ̀ kíní tẹ́ ń pè lọ́kọ̀ọ̀run yìí mi ò fẹ́ rí mọ́ láyé mi ẹ ṣàánú mi kí la lè ṣe é sìn. ọ̀dà Elédùmarè ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run akúnlé àyàn pín ohun tó ní kálukú yàn òun làdáyé bá adélé ayé tán ojú wa ń kan gbogbo wa sẹ́mi mo bọ́ yàn ni sẹ́mi mo bọ́ yan kọ́ ọ̀run ni. mi ò yan kọ́ ọ̀run ẹ ṣàánú mi ò fẹ́. ọ̀dà ṣíṣe kù dáṣe nítorí bẹ́rù bá kọlẹ̀ tó bá tó kọ òkè ó níbì kan gàgà tá a gbé ká lánàá yìí mo lọ rè báwọn àwòrán ṣaṣa jẹjẹ èèkàn mo lọ rè báwọn ṣòṣà níbi tí wọ́n ti ń ṣe é níbi tọ́mọ ti ń kú tí ìyá rẹ̀ ò gbọ́dọ̀ gbín mo bá wọn lọ mo bá wọn fojú mi báyìí mo fi bá wọn rí tó àwọn ńlá lọ rèé pè wọ́n wá pè wọ́n wá láwọn méjì èmi ni ó ṣèkẹta wọn tí bá wọn pè wọ́n dé ìta kàn ṣe tá a lọ rèé wálẹ̀ tó lè jẹ́ kétùtù wọn dá ọkọ̀ gbà tí mo mọ̀ pé tá a bá ṣe yìí tá a bá ṣe wọ́n ṣe lo ìwọ rẹ̀ bí ìbò aláwọ̀ funfun bá ru ọrùn ó wọ̀ èmi mo wí bẹ́ẹ̀ ọ̀pọ̀ àtìkọ́ ní mi ọmọ òdẹ́dẹ́ lójú ọmọ òdẹ́dẹ́ lọ́gbèsè ogun wọn máa ṣe bí ẹni jogún ọmọ kọ̀ọ̀kan bá lọ́kùnrin pààlà ó ní kọ́ lọ́kùnrin kú kí kórè ẹ̀mọ́ tèmi èmi lọ́mọ agbẹ́kù elékù láì ṣe epo wo bí níbi tó dé yìí wọ́n lọ rèé bọ́ ọ pé àwọn àwòrò ṣàṣà tí wọ́n ti jẹ ẹja èèkàn tó ti jẹun níbi odomudomudomu kí dòdò tí n bá wá pè wọ́n tán bá dé wo bí a wá dìídì dojúkọ ọ̀run a wá lè jìnnà ní tí ó sì náà pọ̀ a lọ rèé wá ìfún òjòlá tó ti tó bí 100 ọdún bàbá rú yìí a wá ìfún èrè tó ti tó bí 1000 ọdún ìyún ìkejì
àwa lọ rè wá fún kìnìún ìyẹn ló lágbára jù torí a gbọ́dọ̀ wá àwọn ọdẹ tó gbójú dáadáa. bàbá ọdẹ. ẹ ní sùúrù gbogbo nǹkan tẹ́ ń kà sílẹ̀ yìí níbo lèmi sì fẹ́ rí. n ta lò ní. ok ẹ mọ nǹkan tẹ́ máa ṣe fún mi ẹ kàn fún mi ní total cost ìyẹn mi pé gbogbo iye tẹ́ bá máa need láti bá mi fi pa ọkọ ọ̀hún yà àbí kẹ́ lé lọ àbí. oyè mi a lè pa o yọkànjọ gbáyé ni o. kó jẹ́ kí n ráyè ṣayé mi. owó. bẹ́ẹ̀ ni sá. owó tí wàá ní kí n wò ọdẹ gbowó àwọn tí ó lọ rè wá fún ejò ìfún òjòlá ẹ lọ rè wá bí nǹkan bíi 2.5 million ká fi ṣe gbogbo nǹkan yìí torí bàbá parí ètùtù tán á jo gbogbo nǹkan tá a wí á jo lẹ́bù ni bàbá á jo lẹ́bù tán á wá gbọ̀n sórí gbogbo ìpèsè tá a pè lẹ̀ báyìí lọ́wọ́ wa gbé tá a bá gbé wọ́n tọkọ ọ̀run yóò bá lọ kọ́ pàjá fún mi èmi kíní burúkú ìwọ́n jẹ́. now get it right èmi ò ní ajá kankan tí mo fẹ́ pa fún yín mi ò like ẹ ṣe get now ṣe sure wípé tí mo bá ti fún yín lówó tẹ́ ń béèrè lọ́wọ́ mi yìí mi ò ní rí ọkọ ọ̀run yẹn mọ́ kò ní wá sí side mi rárá mọ́ láyéláyé. bẹ́ẹ̀ni èmi ni ìkarànbá ní èèyàn tí ń wurun lójúgun gbogbo ọmọ wurun lẹ́yìn ẹsẹ̀. kí ló dé tó rí kí yín pọ̀ tó I'm not interested. ó dá mi lójú ni. okay now ẹ mọ̀ kan tí máa ṣe sá mo sì ní account number yín tí má ti wọnú mọ́tò nsìn máa transfer 3 million naira sí yín. 3 million. yes ẹ mọ reason ẹ mú 500 tó kù yẹn ẹ mú for the stress gbogbo bí tẹ́ sọ pé ẹ fẹ́ travel and all of that kẹ́ fi ṣe ṣùgbọ́n ẹ jọ sá ẹ ṣàánú mi ò fẹ́ rí ọkọ ọ̀run yẹn mi ò fẹ́ rí mọ́ láyéláyé. o ò ní rí mọ́ èmi mo wí bẹ́ẹ̀. ẹ ṣọ. o ò ní rí mọ́. ìgbìlẹ̀ gbòòrò àmẹnukọ̀rọ̀dọ̀ ọ̀fọ̀fọ̀ ńlá gbòòrò tí wálé ọ̀sán ṣe kẹ́kẹ́. Can you stop talking? I'm so emotional right now. Stop no problem. talking. Ìgbógun tó wí pátá ló yé mi. So máa ṣe tí bá ti wọnú mọ́tò mo ní máa pè yín kí mọ́jọ́ ta máa wá get rid of lẹ́ni ni wọ́n ti ṣẹ́ sí bọ́kọ̀ ọrùn ìbá kọ̀ tí ò bá lọ tó bá kọ̀ tí ò jáwọ́ láyé wọ́n jáṣẹ́ rẹ̀ kúrò lọ́rùn èmi mo wí bẹ́ẹ̀ wọ́n lọ inú ti ń bí mi. kí ni à ń pè lọ́kọ ọ̀run kí ni à ń pè lọ́kọ ọ̀run ọ̀tọ̀ lọ. ẹjọ ṣẹ́rí ó ti wá yé mi báyìí nísìn so nítorí pé ohun tí ẹ fẹ́ kọ yìí lẹ́sẹ̀ kí hallelujah tí gbogbo wa dùn tí a dẹ̀ ń kọrin ẹ̀mí sí ọlọ́run ẹ̀mí tí inú Mósè Orímọládé tó dẹ̀ ń dùn wípé à ń kọrin ẹ̀mí fóun ẹ wá débí nìyẹn ẹ dẹ̀ ṣe hallelujah kí lẹ fẹ́ kọ kòkó tú wá sẹ kòkó lu yín àbí tìkìtì ẹ wo ẹ sà a máa jókòó ìgbìmọ̀ ọ̀nù ìjọ yìí ọ̀rọ̀ sísẹ̀ ti fẹ́ sú mi wọ́n ti fẹ́ dẹ̀jọ́ ìlú o. ẹ gbọ́ mi nílò òjò kí ni kílẹ̀ bá kàkiri ẹ sì mọ̀ ṣe bí sẹ́ǹtì are you sent? bàbá wa Mósè Orímọládé tẹ̀ sọ̀rọ̀ ń pa rẹ̀ tó ṣe pé ní àwọn ni wọ́n fi ìjọ yìí lélẹ̀ tí wọ́n sọ wípé ká mọ̀ lẹ èékánná pẹ̀lú lẹ́yìn àbí wọ́n ní kí àti kọ́ mọ̀ lẹ́rù ojú ọ̀bẹ̀rẹ̀ kan níbẹ̀ lójú wọn. Sister Sidi síbẹ̀síbẹ̀ ẹni láti ṣọ́ ara yẹn ẹni láti wà nínú ẹ̀mí ẹ mọ̀ pé àkó rẹ̀ nínú ìjọ náà. ẹ dákun ẹ lọ jọ kílẹ̀ bá kàkiri àyìn tẹ̀ sọ̀rọ̀ yẹ ẹ̀ sí lórí TikTok. òótọ́ ni bẹ̀rẹ̀ yẹ kẹ́ kásì mi. ṣé ẹ kí wọ́n gbogbo àwọn kínní ìwà tó ń dáwọ́ bẹnu ìpàdé rẹ̀ ń dọ́ sí. ẹ má bínú o ṣáṣù pẹ̀láṣọ ẹ̀mí lọ́rùn. kí ló bẹ̀ mí náà kì í sọ ní pàràkà lọ́kàn yín kílẹ̀ bá kàkiri mọ ẹ máa ń olúwa rẹ̀ sọ kínní náà wà lè gbóyún ẹ̀gbọ́n nínú yín mọ̀ lọ. ẹ ṣàmọ̀ ní sùúrù. ẹ wo ẹkùnrin jàre. bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ẹkùn mẹ́rin ẹ sọ̀kalẹ̀ o àgbààgbà mẹ́rin ẹ sọ̀kalẹ̀ o Orímọládé ń pàdé. igbó rere mo dé tẹ̀tẹ̀ ń bálẹ̀ mo dé mo rìnrìn títí mo bá wọn níbi tí wọ́n ti pè rọrùn àìkú mo bá wọn pè rọrùn àìkú mo rìnrìn títí mo bá wọn níbi tí wọ́n ti pè rọrùn àìrè mo bá wọn pè rọrùn àìrè mo rìnrìn títí mo bá wẹ̀sùwẹ̀sù níbi tí wọ́n ti pọnmi ságbádá mo bá wọn pọnmi ságbádá ikú tẹ ó dorí ìrókò lóhùn lọ́rùn ẹ̀rù ẹ̀yìn àwọn ṣàṣà. àwọn jẹ́ ní gbẹ̀jẹ̀gbẹ̀jọ ẹ káàbọ̀. à ń jẹ́ lẹ́yìndínlógún ọwọ́ fá. ẹ káàbọ̀. àwa nu. ẹ kú rìn ẹ sì ṣeun
wọ́n ní awo kì í pe awo àìjẹ́ olùọgbà ìkọ́tagbà kó yíwa ká mo jí mo mú àwọn ogun bọnu mo fògùn mi lálàlérè ọ̀rọ̀ wò orí abábárún méjà rerun òdòmùdòmù kídòdò ewé domi rà dọ́gọ̀dọ̀ àbàtà níjẹ́ra ẹ ṣeun mi o. nítorí ìpèsè tí mo pè yín fún tẹ́ ẹ jẹ́ mi ní gbèjègbèjọ. bẹ́ẹ̀ ni awo nígbàwo nígbọ̀wọ́ torí báwo ò bá gbàwo nígbọ̀wọ́ awo atẹ́ awo a sì yá gbẹdẹgẹdẹ. bẹ́ẹ̀ni bí ọba àgbà ó ká èmi tó déhùn. awo ò tiẹ̀ gbúdọ̀ pa wá ìjẹ́. torí níjọ́ eléré mèrè àwọn àwòrán ṣàṣà àwa lámọ́sẹ̀ bẹ̀. bẹ́ẹ̀ni ó lákùnkọ́ gàgàrà ó fo belebelebe sórí alákọ̀ọ́kọ́ létí ẹ̀ wọ́n fi tómi ṣe. òótọ́ ọmọ kékeré fi yan ìmọ̀lẹ́ àgbààgbà fẹ̀ kan ò gbúdọ̀ fámọ́ kóṣù. ìwọ̀n aláfẹ́ ìmọ̀jò ní wọn létí ẹ̀ wọ́n dóró. ó ṣeun ẹ̀yin ẹ ṣeun ẹ̀yin awo mo pè yín ẹ jẹ́ àwo yín máa jáwo ní gbogbo ìgbà ẹ ṣeun ẹ̀yin arábìnrin gẹ́gẹ́ bí ètò tí mo sọ fún ọ pa ṣe mo sọ fún ọ pé wọ́n pe àwọn àwòrán ṣàṣà lótùúfẹ̀ yìí àwọn àgbààgbà mẹ́ta tó mọ̀ di ẹ̀ta tó ń mọ̀ tún mọ́ fẹ́ nítorí òròmọdìyẹ ọmọ àwòdì ìyá tó bí mọ́lọ́mọ ló bà sá àkókò bámọ́lẹ̀dẹ́fẹ̀ ẹ̀yẹ lẹ́nìkan ló mọ̀ tún fẹ́ àwọn tó ń bẹ́ẹ̀ òun lè rí yìí o ètò tá a lọ pé àṣẹ òun rèé o àti parí rẹ̀. Bàbá ṣé ẹ wá fi ń dá mi lójú báyìí pé tí mo bá ti ṣe ìpèsè yìí mi ní rọ́kọ̀ọ̀rùn yìí mọ́. káyì kó lórí tàbí odó sí wù èmi tó oògùn fún ọ ní kò jẹ́ tó o ti kú ni. gbójú ẹ sọ ọkọ ọ̀hún bíi tìbò àṣẹ ẹsẹ pé tiẹ̀ fẹ́ yẹ àbí tọkọ ọ̀hún fẹ́ ta bó bá ilé dúró wọn lè kún bẹ́ẹ̀ ná tó bá tún wá bẹ́ ìgbà ọmọlẹ̀ ni ó bẹ. lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó bẹ sọ láwọn tó dúró yìí báwọn àṣàkọ kọjá bẹ́ẹ̀ kẹsẹ̀ tó lè fi ṣeré bẹ́yàn bá fi irú rẹ̀ ṣeré irú wọn ni ó gbèrú wọn dè láìmọ̀. arábìnrin ọkọ rẹ balẹ̀ ògbé títí ṣíṣe ọkọ ọ̀run ò ní rí mọ́ ò ní rí mọ́. ó yá bá ti wí ọgọgọ ọ̀nà lálákẹ́ sọ yá ó yá gbé bẹ́yàn bá gbèrú rẹ̀ lórúkọ àdélé èmi ò wí bẹ́ẹ̀. ó yá gbé ọfẹ gẹ́gẹ́ ìwọ ló gbé torí lónìí lápẹ́ wù àtọkọ ọ̀run níyà oye àti tí sọ́fún ọlẹ́kùn bó bá bẹ́ mọ̀lẹ́ ọbẹ̀ ó yá gbé. bó bá tiẹ̀ lóhùn wèrè ọkọ òun á jẹ́ kó yẹ páwà gan wèrè babaláwo ṣẹ̀ṣẹ̀ pé tiẹ̀ fẹ́ yẹ níbi tá a bá yẹ. ìdúró gangan là gbótù ẹ wo tilẹ̀tilẹ̀ kan ò gbọ́dọ̀ tilẹ̀ ẹ̀rọ tilẹ̀kùn kọ́ ò gbọ́dọ̀ tilẹ̀kùn ọjà gbàgbé bá tilẹ̀kùn ìràngbé ní ti onídẹ̀ẹ́rẹ́ rẹ̀ dòde lónìí òdèrè nítorí igbóte ẹlú jíjẹ wọ́n dé igbó ìlú. Nítorí ìdúró gangan là bóṣù àwo. Tilé kan ò ní tilé arọ. Ọ̀tọ̀ bẹ́ẹ̀. Dòdèdè mọ̀ fọ̀. Tó ń jẹun tó dá dùrù. Níbo ló ti wá? Kí ló kó aṣọ tiẹ̀ ńlẹ̀ lọ́rùn? Ó tiẹ̀ dá ẹni ọba ń wá lọ ọ̀nà lákò. Etí odò lárúkọ láti pàdé rẹ̀ la méjèèjì ó ti jọ finjú rinjú. Àṣẹ ní ìlà láti pàdé rẹ̀ ìwọ orí alónìí ó gbé ọ̀lọ́mọ́. Èmi mo wí bẹ́ẹ̀ ọkàn mi lónìí ọkàn kú ọkàn mi òkè. ó ṣe àdúró ó wá síbẹ̀ nípò wọn ò mọ̀ wá sọ́ọ̀pọ̀ ò mọ̀ wá ni àwọn ọmọ ògbówó gan mọ̀ wá igbó òòsà tó ń wò ó mọ̀ wá ìgbà ó mọ̀lẹ̀ dáa mọ̀. Are you done with your procrastination and your garrulous blasphemy? Gbogbo màá jẹ́ kẹ́ mọ orí èèyàn tí mo jẹ́ lénìí. I am Ogulutu. I am the king of the Makazumba 7-6 kingdom. Ẹbí yín kọ́. Ẹbí jùbùtò olólùfẹ́ mi yìí ni. Ìyàwó mi tó lọ sádi ẹ̀yin awo èké ẹ̀yin awo irọ́ ẹ̀yin tí ẹ̀ ń parapọ̀ tí ẹ̀ ń forúkọ Ọ̀rúnmìlà ẹ fi ń tàn àwọn ọmọ aráyé jẹ ẹ wá mú ìyàwó mi sọ́wọ́ ẹ gbowó lọ́wọ́ ẹ wá ń pọ́n irọ́ léwé fún. Ṣìgìdì yín tó fẹ́ tẹ́ lóní kan gbóhùn lọ sódò. kò sí kọ́tà lè ṣe jàre ọkọ̀ tó fún tẹ̀síwájú wa kò sí kọ́tà lè ṣe kò sí kọ́tà lè ṣe. wo mi tó bá tiẹ̀ jẹ́ ìyàwó rẹ̀ gan béèyàn bá ṣe kọ́tù ẹ̀. ó tó bẹ́ẹ̀. ìbéèrè mẹ́ta péré ni màá béèrè lọ́wọ́ yín tí ẹ bá gbà màá tú yín sílẹ̀ àmọ́ tí ẹ bá dáhùn ẹ̀ dáadáa màá fi yín jófin màá dẹ̀ jẹ́ kí ẹ mọ̀ wípé nǹkan tó ń bẹ lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ. ìwọ Sàyídì ọmọ bíbí inú Tóyìn tó ń pèrè ní awo yín fa ṣé wọ́n mọ ìtumọ̀ awo ṣé wọ́n mọ ìtumọ̀ Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà tó jẹ́ pé atórí ẹni tí kò sunwọ̀n ṣe
Ọ̀rúnmìlà ni wọ́n wá fi ń pawọ́ káàkiri ó fi ń parọ́ káàkiri fún àwọn ọmọ ènìyàn ó dáa nígbà tí Ọ̀rúnmìlà ń bọ̀ láti kọ̀lé ọ̀run bọ̀ wá sí kọ̀lé ayé àwọn wọlé kọ́kọ́ pàdé. ẹ ṣeun ó dájí ìdájí lọ́rùn ó pàdé kọlú lọ́pàdé kọlú lọ́pàdé. ìwọ Pétérù ọmọ bíbí inú Àjọkẹ́ tó ń pèrè ní ọ̀sán ìbí yìí ìwọ pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn èké àwọn onírọ́ ẹ̀ ń parọ́ fún àwọn ènìyàn ó dáa ìbéèrè tí máa bèrè lọ́wọ́ ẹ ta ló kọ́kọ́ jáwé. alápín ni òòṣà ni òun ni. ó dáa ìwọ Saheed ọmọ bíbí inú Fúnmiláyọ̀ tó ń pèrè ní Ògúnrẹ̀mí. Ògúnlákà yóò ṣe wọlé òláṣọ ń lé fìmọ̀ kí mọ̀ bóra olómi ń lé fẹ̀jẹ̀wẹ̀ ta ló kọ́kọ́ wí pò. má tẹ̀sùn àwọn erin ni a kì í tẹ̀sùn àwọn erin ni. dáyé ológbòsù ògùn lóko wépo. Kí ni à ń pè lọ́kọ̀ọ̀run? Kí ni à ń pè lọ́kọ̀ọ̀run? Ọ̀tọ̀ lọ́kọ ayé, ọ̀tọ̀ lọ́kọ ọ̀run. Kí ni à ń pè lọ́kọ̀ọ̀run? Kí ni à ń pè lọ́kọ̀ọ̀run? ẹ wo bí olórí ibú gidi lọkọ rẹ. ẹ ọ ṣoṣo owó gbọ́dọ̀ ìlòdè wo olórí ibú gidi òun lọkọ rẹ ìjọ tí mo ti ń fà wo òyìnbó jẹun kò fọmọ mi lọ́wọ́ rí àwẹ sórí orí burúkú lọkọ rẹ àwáyé nígbà bí esi kú sójú ọtí wèrè gidi tí ò sì bá wáyé tí ò sì bá pààlà òun lọkọ rẹ ó ṣe kò bò wá gbogbo rẹ̀ yásà tá a ṣe ó pa àwọn ọmọ lẹ́nu wẹ̀kẹ́ mi ó ti bá máa ń bọ̀ mí jẹ́ ògògò mi. ẹ̀yàwó. wọ́n kọ́ àwọn ọmọ ìwúláwo lórí ibùkún tó ń pè sáàjọyọ̀ ọmọ ra wọn ni ìwúláwo pè mí báyìí kí ni mi lè bọ́ kíákíá ni. àbí stainless ẹnìyàn. pè nọ́mà. ṣé rí ìwòye ní ọkọ̀ òun yẹn o bá ṣe ń bẹ́ wájú ẹ̀ báyìí òun gan bẹ́ wájú bàbá ẹ̀ sọ́bọ̀. wo bí. ẹ wò ṣẹ́ni láyé mi tí mo ti ń gbọ́ wèrè olórin ni mo mọ̀ mi ò pàdé wèrè ọkọ ọ̀run rí ilé ìyá wèrè gan. wèrè gbogbo wọn. ẹ wò ẹ̀yin guys ibi tá a bá dé ẹ jẹ́ ká jáwọ́. àìjáwọ́ ti jẹ́. ẹ jẹ́ ká jáwọ́. béèyàn bá jáwọ́ àbí kó má jásẹ̀. béèyàn bá jáwọ́ ajásẹ̀ olórí burúkú gidi ni ó fẹ́ pa wá ni. ká ṣe kílẹ̀ sọ̀rọ̀. àní ká jáwọ́ àwí ọlọ́run o gbogbo àwọn tí mo sì bá ní pàápàá awolọ́lá awóyinfá àwọn awo gidi wọ́n ti jẹ́ kí n mọ̀ wípé èèyàn kì í fífá parọ́ kó jèrè èèyàn ò ní fọ̀pẹ̀lẹ̀ kó fi ṣèké láyé pípọ́n lásọrú wọn máa ń kọ́wọ́ kan lórí gbogbo èèyàn tó bá fipá parọ́ tó bá fọ̀rọ̀ mílà tó bá fi ṣèké láyé wò ó irú wọn máa ń padà tọrọ jẹgbẹ̀yìn ni torí ní gbogbo ibi tá a dé yìí sóde rí tá a bá ṣọ́ra àfikọ́ náà kó máa ṣọ́ wa pẹ̀lú gbogbo tá a ti ṣe yìí nítorí tí àwọn awo gidi tó jẹ́ àwọ̀ ọ̀ríjínà tó bá mú wa pẹ̀lú tá a ṣe yìí a lè kú sí i sórí wọ́n lè sọ gbólóhùn méjì mẹ́ta gbogbo akátá la lè gbọ̀run lọ ìyàwó tá a mi wé wúro yàtọ̀ sí ewé tẹ̀tẹ̀ sórí ìta sí. ó yẹ kán charge wa fún defamation of character. ó mọ̀ yẹn tẹ́lẹ̀. ó wrong no àtijẹni gbàgbé. mo ní ká jáwọ́ ká jẹ́ ká jáwọ́. àná àmàmú mi wà tí mi bá wọlé. ifá yahoo jọ kí ló ń gbìyànjú àti sọ. èsè bẹ́ẹ̀ mo pè é. kájáwọ́ àbí kí ló sọ. kájáwọ́ bíi ti báwo. tó máa ń gbọ́ ọpẹ́pẹ́ ròyìn bí fàṣẹ dùn tó. mo láì bóyá bá mi ẹ̀ ń di orin yẹn ọjọ́ ká jẹ eku eléku ọjọ́ ká jẹjẹ ẹlẹ́ja ọjọ́ ká fewúrẹ́ bọ̀ fà. jọ wá sọ fún mi tí a bá sọ pé àjẹkù eléku mọ́ àjẹjẹ ẹlẹ́ja mọ́ jọ kí la fẹ́ máa jẹ. ṣe bó kọ́sẹ́. iṣẹ́ kí ni. ṣe bí píńtà ni tó máa ń kunlé. nígbà tí máa jẹ píńtà kan ṣé mẹkáníìkì kan nìwọ. ìgbà tí mo jẹ mẹkáníìkì tí mo sọ pé mi ì ṣiṣẹ́ mọ́ kí n tiẹ̀ ṣe bí mo ní client. ṣé bí mo ní client. ìwọ ní client. ok ṣe o ti differentiate ẹ nìyẹn. o ti gbàgbọ́ pé mi ní píkà. tí wọ́n bá ní client yọ èmi kọ́ ní píkà. má wọ̀ rí ìwọ náà ṣe client síbì kan
ká ṣe píkà eléyìí lágbára. Hello. O ti gbọ́? Hello. Gbogbo ojú. Hello. Benz ni máa kọ́ jam báwo lọ ṣe ní kàṣẹ náà. ọ̀nà àkàkọ́ fi lè kàn wá lẹ́ẹ̀mẹ́ta a máa ṣàdúrà sí tàbá ti ṣàdúrà sí jẹ́ kí mi kọ́kọ́ ṣe tèmi dáadé. owó pounds èmi ló kàn, owó dọ́là èmi ló kàn, owó euro èmi ló kàn. ti pé bọ̀bọ̀ yìí ó dẹ̀ máa ṣe bíi kíní. owó pounds owó dọ́là owó euro èmi ló kàn, owó pounds èmi ló kàn, owó euro èmi ló kàn. Mi ò fẹ́ náírà láyé mi o. ṣé wọ́n ní ká bá a fi lè lẹ́yìn báyìí. bàbá ṣe bẹ́ẹ̀ ni pé òun fi para bẹ́ẹ̀ ni pé òun lo kọ̀ọ̀kan nínú àtọ́ṣe. owó dọ́là èmi rèé o. owó pounds àwa ló kàn. owó pounds àwa rèé o. bẹ́ẹ̀. ṣé ó yẹ ká lè lọ báyìí. bẹ́ẹ̀. sori tá a bá kọ́ wọ́n ní ọjà báyìí tí wọ́n bá ti lọ wájú ẹ̀ máa tẹ̀lé lẹ́yìn ó kàjọ dúró lẹ́gbẹ̀rẹ̀ ara wa. kàjọ lẹ́gbẹ̀rẹ̀ ara wa. sọ̀rọ̀ pé wọ́n ní pé tí èèyàn kan bá fi lè wò wá 1,000. ọ láti wò mí. owó dé. ojú rẹ ni kẹfí wò mí o. owó pounds èmi ló kàn, owó dọ́là èmi ló kàn, owó euro èmi ló kàn, ẹgbẹ́ kìíní wa àwa ló kàn, owó pounds èmi ló kàn, owó dọ́là èmi ló kàn, owó euro èmi ló kàn, ẹgbẹ́ kìíní wa àwa ló kàn, owó pounds èmi ló kàn, owó dọ́là èmi ló kàn, owó euro èmi ló kàn, ẹgbẹ́ kìíní wa àwa ló kàn, èmi ló kàn, owó dọ́là èmi ló kàn, owó euro èmi ló kàn, ẹgbẹ́ kìíní wa àwa ló kàn, owó pounds èmi ló kàn, owó euro èmi ló kàn, owó ríọ̀ èmi ló kàn, ẹgbẹ́ kìíní wa àwa ló kàn, owó pounds èmi ló kàn, owó euro èmi ló kàn, owó euro èmi ló kàn. ọ̀rẹ́ àṣìfẹ́ lọ sínú ọjà yẹn ọjà yẹn pọ̀ èrò pọ̀ mi. èrò pọ̀ mi báyìí. èmi ló kàn, owó dọ́là èmi ló kàn, owó euro èmi ló kàn, ẹgbẹ́ kìíní wa àwa ló kàn, owó pounds èmi ló kàn, owó euro èmi ló kàn, owó dọ́là èmi ló kàn, owó euro èmi ló kàn, ẹgbẹ́ kìíní wa àwa ló kàn. ọmọ kan tó ṣẹlẹ̀ èrò fẹ́ pọ̀ bí sáyẹ̀dì rẹ̀ dáadáa ó kì í dáhùn báwo lè jẹ́ ká dúró báyìí ó kì í máa bọ̀ máa bọ̀ jẹ́ ká máa lọ báyìí jẹ́ ká dúró báyìí tàbí láti ibà yìí ó ti yẹ owó dọ́là èmi ló kàn, owó pounds èmi ló kàn, owó euro èmi ló kàn, ẹgbẹ́ kìíní wa àwa 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 ló kàn, àwa ló kàn, ẹgbẹ́ kìíní wa àwa ló kàn, owó pounds àwa ló kàn, owó dọ́là owó euro ẹgbẹ́ kìíní wa. àwọn oníṣòwò ìsìnkọ rè ẹ tó ń gbẹbọ sínú àárín ọjà fún wa ládùúgbò mi bàbá ọjà dẹgbẹ yìí. àtẹ̀yìn mo ti sọ fún yín mo ní ọjọ́ kan ọwọ́ máa kẹ́yìn ó lè búkúrò bíbù yìí o. jẹ́wọ́ ẹ ká jẹ́wọ́ àwọn eléyìí. Je suis la boutou. C'est aujourd'hui, c'est le mariage des femelles. C'est la gracito, la bracacito. S'embrasse sa graciosa, sa madruza, la paniciantaliosa. De qui tu l'as et moi? Bari pas confondre mi c'est boutou. Mo ṣetán láti ṣojú bútù àti kábíyèsí òkútu papọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti aya. Júbútù ṣé o ṣetán láti ṣe aya kábíyèsí òkútu? Kábíyèsí gba òrùka yìí fi sí Júbútù lọ́wọ́ gẹ́gẹ́ bí olólùfẹ́ rẹ̀. Donc, tu peux-tu embrasser la femme?
Kí ló dé? Chief. Ṣé òun lálàá ni àbí báwo ló ṣe bẹ́ẹ̀ látọjú? Àbí mi ti ẹ̀ mọ̀ bí mo ṣe lè explain. Don't more than wa. Mo understand nǹkan tó ń ṣe. Ṣùgbọ́n mo mọ̀ pé with time everything máa ní ìyànjú. But ó ní ìdí láti fi ọkàn rẹ̀ balẹ̀. Doctor ti sọ fún ẹ times with that number. Fọkàn rẹ̀ balẹ̀ náà. Ṣé o mọ̀ pé bó o bá wà òkè ni gan wà òkè ni? Lùkìá, sórí gbogbo oògùn tí doctor kó fún ẹ pátápátá. Tó bá ti ń lò bó ṣe yẹ kó lò. With time gbogbo nǹkan tó ń ṣe yìí máa wálẹ̀. By the time tó bá máa lò tán, there won't be any problem again. Please now. Ó jẹ́ kọ́kàn tèmi gan balẹ̀ lórí èsì yìí náà. Ọmọ tá ń wá. Darling. Ọmọ tá ń wá. My darling. I'm tired. No. This way. What's the problem? I'm not by two. Thank you. Huh? Thank you. Because of you, I'm telling anything. I'll take it back. Okay. I'm not by two. Oh, yeah. Bye, darling. Lily. Tó bá fi lè yọ. Beaucoup, Kalole. Je t'aime beaucoup. I love you so much, Jubutu. Hey! Oh, darling. I love you. Kí ni à ń pè lọ́kọ ọ̀run? Kí ni à ń pè lọ́kọ ọ̀run? Ọ̀tọ̀ lọ́kọ ayé, ọ̀tọ̀ lọ́kọ ọ̀run. Kí ni à ń pè lọ́kọ ọ̀run? Mo dáràn. Kí ni à ń pè lọ́kọ Dáràn. Kí ló ṣẹlẹ̀? Kí ló tí wọn náà pariwo yẹ? Ó ṣàmọ̀ Cynthia náà. Gbogbo nǹkan tí mo ń lé ayé mi Cynthia ló fún mi. Gbogbo nǹkan tí mo dà láyé mi látòkè délẹ̀ ọ Cynthia mo ti rí. Mo ń bá Cynthia sọ̀rọ̀ lọ́ba Cynthia ṣe ṣàmì blocking Cynthia blocking mi. Dáràn. Kí ló ṣẹlẹ̀? Ṣé mo pé Robert náà ti block mi? A ló ti block mi sẹ́ẹ̀. Ó block ẹ̀. Robert tó yẹ pé ó tiẹ̀ ṣe máa fún mi $50 lọ́sẹ̀. Ó sì máa fún mi $50 tó máa tún side eye to scar bí bá tẹ̀ rówó gidi gbà á ṣàṣe rí $50 gbà every week. Wá. Kí ló lè máa fàánú? Why tó yẹ pé same time same day òun ni Cynthia block ẹ Robert náà block mi náà. Mo ti ẹ̀ dúró náà ṣe bí a ti ṣe nǹkan tó ní ká ṣe ó lè ká máa bí ìsábà ẹni náà. Robert tí mo mọ̀ ẹ tó yẹ pé mi ò gbúdọ̀ send message báyìí ọwọ́ kan ló máa reply mo tún lọ lo hangout mo tún text ẹ mi ò tún rẹ́sì kankan mo wà lọ wo WhatsApp tàti ń sọ̀rọ̀ mo rí kó ti block mi. Ó jẹ́ ká máa gbọ́ pẹ́ báyìí nínú. Wá wèrè tó gbé ẹbú funfun fún wa àbí kí ló gbé fún wa yẹn náà so sọ pé woman yẹn ò ti gbá wa báyìí ṣá. Ohun bí èlùbọ́ láfún èmi ó bẹ yá ọmọ mi ìmọ̀ kó tó fi ṣe mọ́ kó gbà ọmọ ṣé kàn ṣe láfún ní kéyìí fún wa but ọkọ mi ò lọ́bẹ̀ bìtàyà ló wà lọ́kàn mi. but wait láàrin mi àti ẹ ṣé o pé gbogbo kìíní yóò ṣiṣẹ́ ṣá. wọ́n bá ẹ̀kọ́ wọn ti set kò ní jọ́ lákẹ́kọ̀ọ́ dẹ̀ ní jọ́ lóko kó ní foríbalẹ̀ fún àlùbálò ní kéégún àwọn tá ń gbáyàn èmi tí mo ń tẹ̀ka tí mo ń bójú mi ẹ̀kọ́ jẹ́ ẹ̀kọ́ àkànṣe ọba mi lé ọ̀gbẹ́ni kí ló ṣe màá kú díẹ̀ màá níwò bí lè nínú bẹ́ẹ̀sì yá kò ní sáré èmi. ibo la ti fẹ́ bẹ̀rẹ̀. ọmọ ìyá mi sori ibo la ti fẹ́ bẹ̀rẹ̀ ó ń bí mi nú ibo là ń lọ ní kókó ibo là ń lọ òun ní kókó. àwọn tó yẹ pé àtẹ̀yàn pupa àtẹ̀yàn dúdú àtòyìnbó àti black àti Ghana àti US kò sẹ́ńtà lè gbà irú yẹn. wàá máa jẹ́ kí tọ́ni mọ̀tálà máa gara sí mi. tíṣà ò bá pẹ́ ni. Irú question wo ni? Oúnjẹ wà lára nǹkan tí mo ṣe máa rí ẹ.
Gbádùn ẹ̀ bàjẹ́. Mi fẹ́ kẹ́ lọ query mi pé particular kind of food wà fún ilé rice. Ẹ̀wà tó kù tí mo gbé sínú freezer. Mo microwave pé kémi jẹ kó máa wẹ̀ sí. What is this? What are you looking for? Ìwọ olólùfẹ́ mi, Júbútù. Mi ò ṣe Júbútù. Ìfẹ́ mi àti ẹ̀. I love you so very much. Leave me alone! I don't love you! Kí ló dé báyìí tó lọ lọ? Táwọn wá. Má ṣe ń léṣe sínú ilé yìí náà. O fẹ́ jẹ́ kí BP mi máa ráìsì ni. Kí ló dé oúnjẹ là ń jẹ? Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo ń pariwo. For what now? Kí ló dé kí ló ṣẹlẹ̀? What's the problem táwọn wá? Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gbọ́ngàn náà? Kí ni à ń pè lọ́kọ ọ̀run? Kí ni à ń pè lọ́kọ ọ̀run? Ẹ wá mi fẹ́ gbọ́ story o ẹ nà kí bàtà ẹ já mi gbọ́ story o. Ẹ̀yin guys kẹ́ máa imagine irú àwa tó ẹ pa àwa la máa ń gbá anybody obìnrin lásán wa gbárù àwa ẹ̀ bá a ṣe dàgbà tó yìí wo tí n bá mú ọmọ yẹn tí n bá mú ilé ayé kò ní bá mi try irú ẹ̀ mọ́. Ẹ má wọrí ẹ ti gbé ṣe fún ọ. Èmi ń wo pé tí bá kọ́kọ́ mu kí ọkọ̀ tiẹ̀ gbé gbàjú fún náà ó mọ̀ kó jẹ́ ọkọ̀ máa rí star. Ẹ̀yin kan sọ̀ bẹ́ẹ̀ tó èmi kéré o. Calm down tá a bá jù pẹ̀lẹ́ tàyín gẹ́ ẹ̀ ní dámọ̀ mọ́. Ẹ wò ó ní. Hey, dúró mẹ́ẹ̀ àlàáfíà fáwọn ẹbí ẹ̀. Bíbùn kí ni. Wọ́n á kí ẹ ṣé imagine bó ṣe rí dáńkù yìí tó dàbí gòmọ̀tínà yìí ó wá fi èmi àti ọ̀rẹ́ mi wá lọ́ fi wá ṣẹ̀sí láàrin ọjà ìwọ gbẹ́lùbọ̀ lé wa lọ́wọ́ ká lọ́ máa dà sórí ká máa rìn kiri láàrin ọjà láì ṣe wèrè wo lẹ́ni a máa fi mú ẹ̀fọ́ fèrè ó yá owó wa la wá gbà báyìí bó ṣe dúró yìí owó wa dà. ẹ ní sùúrù èmi ò gbébù lẹ́yìn lọ́wọ́. Kí wàá lọ gbé wa lọ. Ẹ funfun ni mo gbé lẹ́yìn lọ́wọ́ sẹ́wọ̀n kó àwọn òyìnbó funfun lẹ́ mọ́ ń bá sọ̀rọ̀. Torí rẹ̀ mo ṣe gbé lẹ́yìn lọ́wọ́ mo sì ní kẹ́ ẹ lọ sáàrin ọjà kẹ́ ẹ da gbogbo rẹ̀ sọ̀rọ̀ bóyá ẹ̀ dáadáa àbí ẹ̀ sí mo ṣe ní kẹ́ ṣe. So gbádùn sá a ṣe kí ni dáadáa oníkà da kíní sórí ká máa rìn kiri nínú ọjà àárín lọ́tọ́ adé client block wa dànù owó wa dà ó yá owó dà. Gbẹ́sẹ̀ mọ́ gbèsè bẹ́ẹ̀ dúró dáadáa. O ṣe pariwo gbẹ́sẹ̀ náà ó dàgbé kọ wọ́n àbúrò nìyẹn. Mọ̀ bù wòlíì. Ṣé o mọ̀ pé gbẹ́sẹ̀ òsì tó ṣe ń jọ náà lọ́hùn tó tún gbé rọ́bìsì lé wa lọ́wọ́. Ẹ mọ̀ bù wòlíì. O ti fẹ́ máa gbẹ́sẹ̀ yín báyìí náà. Ẹ mọ̀ bù ẹni àmì òróró Ọlọ́run ẹ dápẹ́ mọ̀ bù mi. Ṣé lè rò bóyá wá tì í bí báyìí ni. Ẹ dúró náà mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín. Gbèsè. Eli adákun ẹ̀yin tí mo ní ẹ ṣe ìgbà tẹ́ ẹ ṣe kíni o ṣé ẹ̀rìn lọ síwájú ẹ̀rìn lọ sẹ́yìn. Gàtà lọ wájú yẹn ṣé àwa sẹ́yìn yẹn. Wo méjèèjì la ṣe jàre àlọ́wájú àlọ́ sẹ́yìn. Orin yẹn ò tẹ̀ kọ́ wa bóyá wájú wà bẹ́yìn owó wà láwọn gbà kí ló ṣẹlẹ̀ ó wà dà. Ẹ ní sùúrù ó ní bí mo ṣe ń béèrè lọ́wọ́ ẹlẹ́dàá mi bí mo ṣe ń béèrè lọ́wọ́ Ọlọ́run tó dá èmi àti yín sáyé nígbà tí ẹ lọ síwájú tẹ lọ sẹ́yìn ṣé ẹ sákọ ẹ mọ̀ wo orin mi o ẹ mọ̀ wo o ṣé ẹ ṣe báyìí. Story lílé fún wa yẹ ká gbó wa lọ́wọ́ ẹ̀já rí gbogbo. Ẹmu kọ́kúrẹ́ lọ ẹmu kọ́kúrẹ́ lọ ẹgbẹ́ rẹ̀ ìjọ gbẹ́rù gbẹ́rù ìjọ wọ́n ti kú lẹ́ni àbúrò èdè lẹ́ni. Kí ló dé ṣe gbàgbé nǹkan sílé ni? Wọ́n ní mo gbàgbé. Èmi báwo ṣé bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ jáde láìpẹ́ yìí. Oh yes sórí ibi iṣẹ́ ń lọ ibi iṣẹ́ tí n bá wo side mirror táwọn wà rèé mo wo iná mirror ojú ìjọ ti táwọn wà mo ṣáà gbogbo nǹkan tí mò ń rí táwọn wà ni mo wò pé tí n bá lọ ṣiṣẹ́ lè ní yìí máa bàṣẹ́ jẹ́ mo kàn pó mọ́lẹ̀ ni èsì bára mi ń bí ní ẹ̀hún. Oh my God èmi lẹ̀ ń rí hair and gel bẹ́ẹ̀ jáde. Ẹ̀wá ni mo rí o. Bó ṣe bí mi àti yín àjọ súnlé wọn jù ni tẹ bá dẹ̀ tún lọ bí iṣẹ́ náà tẹ bá máa fi darí dé rọlẹ̀ ilé náà lẹ máa bá mi so èwo wá ní pé kẹ máa turn back kẹ máa bọ̀ nílé. Eré òru nìyẹn o gbọ́n nǹkan tó sọ ní
Tìdájí ò ní ṣe kó ká. No, now, baby, wait. Are you joking now? Okay, let me walk now. Ọ̀dọ̀ bí mò ń ṣeré ni. Ṣé o tí ì pa AC? Ọ̀yá ní ṣòro. Ara mi ń gbá. Are you joking? You this smart. I keep telling you, you're not my boy. Yes, I know. But inside me, I'm like a boy. To my 400, the boy is my mercy. I promise you that. Thank you. Oh, but let me come and get it. Oh, that's true. Yeah, come on, let me get it. You know what? Let me go and check. Okay. I'll just tell the person off. Send him back. Hello, madam. Báwo? Kí ló dé tó ń wò mí báyìí náà? Kí ló ṣẹlẹ̀? Táwa! Kí ni à ń pè lọ́kọ̀ọ̀run? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Pè lọ́kọ̀ọ̀run. Ọ̀tọ̀ lọ́kọ̀ ayé. Ṣé delusion yìí kò tí kúrò lára ọmọdé yìí? Àbí kí tẹ̀lé dókítà pé sickness ẹ̀ tó ń ṣe gan? Kí ni à ń pè lọ́kọ̀ọ̀run? Ọ̀tọ̀ lọ́kọ̀ ayé. Oh no! Kí ni à ń pè lọ́kọ̀ọ̀run? Ọkọ. Táwa! Àṣàbí! Kí ni à ń pè? Àṣàbí Adé! Kí ni à ń pè báyìí ìwọ náà? Má pa bí ìwọ ọmọbìnrin. Táwa! Ọlátàwa! Kí ni à ń pè Táwa! lọ́kọ̀ọ̀run? Táwa! Ọ̀tọ̀ Táwa! lọ́kọ̀ ayé, ọ̀tọ̀ lọ́kọ̀ ọ̀run. Kí ni à ń pè lọ́kọ̀ọ̀run? Doctor, how are you? Doctor. Sir. Àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí ìyàwó mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò fẹ́ yé mi. Because láti ìgbà tí kinní ti ṣẹlẹ̀ sí, ó kàn ń bí fọ́nì nínú ilé ni. Which I don't understand. Mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀, doctor? Chief, ẹ fọkàn balẹ̀. Ṣé rí nǹkan tó ń ṣe madam yẹn gangan, òun ni wọ́n ń pè ní delusion. Madam kan wà delusional lásán ni. Stress ló máa ń fà. Stress? Bẹ́ẹ̀ni, stress ló máa ń fà. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn oògùn tí mo ń fún wọn yẹn, mo pé kí n fún wọn ní àwọn oògùn tó wà minimal ni. But this time around, mo ti rí pé state by state ló máa ń fi fúnyàn ní oògùn. So this time around, mo ti fún wọn lóògùn tó wà okay. Ọmọ àwa alright. Doctor. Àìmọye ìgbà tó ti kó oògùn fún wọn. Mo dẹ̀ mọ́nítọ̀ ẹ̀ bó ṣe ń lò. Kò sí changes, kò change bákan náà ni doctor. I don't understand. Chief, oògùn yàtọ̀ sóògùn, wọ́n ṣiṣẹ́ jura wọn lọ. It's alright. Ṣẹ̀rí oògùn tí mo fún wọn this time around yìí is the most potent drugs for delusion. Ó máa kọ́ńkà ẹ̀ pátápátá ni. I hope so because I'm getting worried. I'm not worried. It's alright. What's the problem? Mo máa forward bill yín sí. Ó tẹ̀ jẹ́ kára ìyàwó mi yá kó tó tún fẹ́ máa forward bill.
Sir, for every treatment there must be a payment. Ó ti yé mi. Don't ṣẹlẹ̀ nìyẹn. Ó dàbí. So our staff, chief. I fọkànbalẹ̀ mọ́ ẹ sọ. Okay. No Alright, problem. sir. Èmi gan, I will give you a call. All right, sir. Ọlọ́run mo ṣe orí mọ́ládé o sọ̀lìyà alẹ́ ìfà èjìrìbú alẹ́ Ọlọ́run mo sì ṣe orí mọ́ládé. Offering money. Don't you know that stealing offering money is very bad? It's not. It's a sin. You know, it's sweeping church and cleaning offering. Sister Sidi, ṣé mo pé kí n ṣe àkọ́kọ́ ní ilé ìtẹ̀wé máa ṣe orúkọ tí gbogbo nǹkan tẹ̀ ń ṣe látàárọ̀ pátá. Ṣé mo pé ni mo rí bẹ̀yẹn? Bẹ́ẹ̀ ṣe ń yọ, tẹ̀ ń yọ, àfi bí green snake under the green grass. Gbogbo ẹni mo rí yín o. I told you something is going wrong in this church. Pastor, you are right. Wo, ẹ mọ bínú. Gbogbo rẹ̀ ti rí bákan náà. Ó yẹ yín. See, it's people dropping offering inside, you know, box. Me, woman, is taking offering. Ó yẹ báwọn. Me, is àwọn tí wọ́n wá ń dáwó sí àyìn. Àwọn ni mugun. Me is a picker. Mo pick owó. Àyìn méjèèjì ẹ ti di middleman ẹ̀sìn ẹ̀dẹ̀ fún yín ní 500. Èmi mo tàka ẹ̀ dànù. Ọ̀dà ìwọ gbà ń tì. God forbid, I will never be part of this kind of money. Àyìn tó kéré ni. Maybe middleman ni ẹ jẹ́. Ẹ ṣe ẹ wà gbowó jù mí lọ ni. Maybe 5% ni yín fún yín nínú owó. Ẹ má bínú. Ṣe rí ohun kan tí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ rán lélẹ̀ ẹ ti gbàgbọ́ ohun tí Bíbélì sọ nínú ìwé Malachi chapter 3 tẹ́ bá bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kínní. Ó sọ wípé ìwọ kò gbọdọ̀ já Ọlọ́run lólè. Now let me tell you, when you are suffering, check your offering. When you are tight, check your tight. Ẹ wọ̀ bọ̀dá Samuel ẹgbẹ́ gbogbo ẹrù yín lọ kílẹ̀ ń bá kàkiri kí ni nǹkan lè kiri. Kí ni? Ṣé ẹ lọ offering èmi ti di owó offering ní ìhàyín tí mo fi sóúnjẹ táyì sì já mi tẹ́ ìtọ́rọ lọ́wọ́ mi tí mo fún yín. Èmi ò mọ̀ yẹn, èmi ò mọ̀ ohun tí mo mọ̀ ni pé kò dáa, má di owó offering mọ́ kò dáa. Ọ̀dà mo ti gbọ́ bẹ́ẹ̀ bá gbowó sẹ́yìn fi sóúnjẹ ń ṣe sí fine girls. Bọ̀dá Samuel mi ìtẹ́làmù di ìmọ̀ ní káàlù nínú bọ́ọ̀sì kẹ́ fi kúkú jollof rice yẹn fún ẹ bẹ́ẹ̀. Never, I can never eat from this money. Never. Bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ nípa ègún òjò mú wa ni bẹ́ẹ̀ ti jẹ́ nínú owó offering rí o. Gbogbo nǹkan tí ẹ̀ sọ látàárọ̀ ń tèmi mọ̀ ni pé tí alàgbà bá dé gbogbo ohun tó ṣẹlẹ̀ pátá ni má ṣàlàyé fún mi. Bọ̀dá Samuel ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ fine guys. Ẹ mọ̀ ọ̀dà ìkó padà ní ìsìn mo ti dá gbogbo rẹ̀ padà yà sí mo ti dá padà gbogbo rẹ̀ mo ti dá padà sí bẹ́ẹ̀ ẹ sì wá sọ fọlágbà. Ọlọ́run mo ṣe orí mọ́ládé o sọ̀lìyà. Ọ̀rẹ́ mi ọ̀rọ̀ tó bá mi sọ lórí fún ìyẹn ní agbára ó dẹ̀ ṣe dúpẹ́ pọ̀ sí chief ńkọ́. Chief ti jáde, in fact ó di ọ̀la kan tó dé. Ọ̀rẹ́ mi ó wá pa nǹkan tó tó ìmọ̀ ẹ̀ ò dé sọ fún mi ṣó ti ní bẹ́ẹ̀ sí mi ni. Sori ó yẹ kí ìwọ náà mọ̀ wípé kọ́rọ̀ yìí tó di báyìí èmi ọlọ́rọ̀ náà mi ò ní dákẹ́. Mo ti ṣe wàhálà èmi náà ti gbìyànjú lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí mo ti jáde sọ́tún mo ti jáde sósì mo ti náwó mo nára kò síbi tí mi ti fẹsẹ̀ mi yìí tẹ́ lórí ọ̀rọ̀ ọkọ ọ̀run àbí kí náà pé kí ní tó bá mi pọ̀ yìí. Bó ṣe wá sọ fún èmi bestie ẹ̀. Àbí gbà tó sú mi náà tí mo wò pé Ọlọ́run má jẹ́ ká rí láburú tí nǹkan tó ṣẹlẹ̀ sí mi lọ́jọ́ wedding yẹn títí di bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí ó ṣe ìṣẹ̀lẹ̀ ni mo ṣe wò pé ó dàbí pé ọ̀rọ̀ mi yìí àfi kí n ké gbàjarè síta. I'm telling you because kí n tó ṣe wedding yẹn mo ti lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn kan tó jẹ́ pé aláwo gidi ni wọ́n tí mo náwó tí mo náwó tí mo ṣe gbogbo ẹ̀ tí mo dẹ̀ ti believe gbà lágbára Ọlọ́run ò ní rí kíní tó ń jẹ́ ọkọ ọmọ yìí mọ́ o àti bó ṣe dọjọ́ wedding tí kíní yẹn tún yọ sílẹ̀. Táìmì yẹn ni mo sọ fún gbogbo yín pé kẹ́ excuse òun ló yọ o. Òtún wọ́n lè sọ. Oh my God, oh my God. Bí mo kọ́ ti máa ń ṣe. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi ní sùúrù ibi tí agbára ọkọ rẹ̀ dé ibẹ̀ ni tèèyàn kan ti bẹ̀rẹ̀ má wọrí rẹ̀ má mú ẹ jáde má mú ẹ jáde.
Ẹ pẹ̀lẹ́. Sister Lola, ó mà ti pẹ́ tí mo ti rí yín. Ẹ kújọ́ mẹ́ta, gbogbo ilé ńkọ́. Tàbí pé mi ìrójú àwọn orí o. Ẹ pẹ̀lẹ́ mà, ṣe dáadáa ni, gbogbo ilé ńkọ́. Ọlọ́run mú sórí Mọ́ládé ò ní fi wá sílẹ̀. Ṣé kò sí o? Ọ̀dà, ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá ní wákàtí gbéṣẹ́ ọwọ́ rẹ̀ ga kí gbogbo ayé lè mọ̀ pé wọ́n ló pè mí ní orúkọ Jésù. Àmín. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Àmín. Ọlọ́run mú sí orí Mọ́ládé dìde. Saatiri kudana sanobi watiri fatidi inoka adara naso wasofa bubu iba ni mo ṣe diri kana bara mo ni Ọlọ́run mo sisi orí Mọ́ládé ẹ̀mí mímọ́. Je m'appelle Aunty. I am the king and the ruler of the Makazumba 7-6 kingdom. Je m'appelle Stocké Montra Travailler. Ṣé o mọ̀ wípé òkùnkùn kọ̀ọ̀kan ò lè borí mọ́lẹ̀ ni? Níwọ̀n bá ìgbà tó ti dẹ́ṣẹ̀ wọ̀dọ̀ mú sí orí Mọ́ládé, ó ṣetán láti gbà, kò sí ohun tó lè ṣe. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ kọjá òye ẹ̀dá kankan. Ẹ̀dá tó bá fẹ́ tú iṣẹ́ ọwọ́ mi wò, ọ̀run làálà. Nítorí wípé kí ni erin dánwò lọ́jọ́ kìíní àná, ìwú ẹ̀ lọ. Àkàlàmàgbò tó tú iṣẹ́ mi wò lọ́jọ́ kìíní àná, ó dẹni àso. Àgbámùréré tó dánwò lọ́jọ́ kìíní àná, ó dẹbọra. Má ṣe rárá. Ayé yìí ló ń gbé. Béèyàn bá dánwò, ó dánwò làálà. Àyà yóò pa àwọn àlejò, wọ́n sì fi ìbẹ̀rù gbójú sájáde níbi kọ́lọ́fín ni. Sani Sátánì. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ jókòó. Ẹ kú jókòó. Ìránṣẹ́. Ní ìgbà tí ẹ ń gbàdúrà lọ, amúmọ̀ẹ́rẹ́ wípé ogun tó ń ṣe yín kìí ṣe ogun ìdílé, kìí ṣe ogun ìdílé ìyá tàbí ti bàbá, kìí ṣe ti àárín ọ̀rẹ́. Ogun ọkọ ọ̀run ni èyí tó ń bẹ́ yín jà. Ọkọ ọ̀run yìí jẹ́ alágbára ènìyàn. Ó jẹ́ ẹni tó jẹ́ wípé ní ibi tí òun wà ọba kan ni, tí ẹ̀yin dẹ̀ dàbí olórí ọba. Ẹ rí pé ìyẹn ní agbára gan. Ṣùgbọ́n mo fẹ́ kí ẹ̀yin fi ọkàn yín balẹ̀. Níwọ̀n bá tẹ̀yin ti dé ọ̀dọ̀ Mósè orí Mọ́ládé, Ọlọ́run salvation, ó ti ṣetán láti gba ẹ̀yin, ó ti ṣetán láti tú ẹ̀yin sí ilẹ̀. Tí ẹ̀yin bá ti gbọ́ràn, tí ẹ sì fetí sílẹ̀, tí ẹ̀yin sì fi ara balẹ̀, ogun yín báyìí ó máa ṣẹ́ ni. Amúmẹ́rí wípé ọmọ ènìyàn ti rìn káàkiri, ṣùgbọ́n kò sí àtúnṣe, ṣùgbọ́n nísìnyí àtúnṣe ti wà. Ẹ̀yin máa bá mi ṣe nǹkan kan, kékeré kan. Ṣé ẹ̀yin a lè ṣe? Ẹ máa bá mi kọ́kọ́ rán aṣọ àdúrà. Aṣọ àdúrà eléyìí ẹ̀yin máa wọ̀ ọ́. Tí ẹ̀yin bá ti wá rán aṣọ àdúrà tán, ẹ máa wà nínú àwẹ̀ àti ìgbélé ọlọ́jọ́ mẹ́ta nínú àyíká Olúwa. Ibẹ̀ ni ẹ̀yin máa wà. Àbí ìyẹn pọ̀jù ẹ̀yin ò ní lè ṣe. Ó pọ̀jù ó, máa ṣe mà. Ṣé ẹ̀yin mọ ìdí tí ẹ̀yin fi máa wà ní àyíká? Nítorí pé ẹ̀yin kò gbúdọ̀ jáde falafolo ní aago 7. Ìrìn tó bá ti kọjá aago 7 ìrọ̀lẹ́, ẹ̀yin kò gbọ́dọ̀ rìn. Ìrìn aago 1 ọ̀sán, ẹ̀yin kò gbọ́dọ̀ bá wọn rìn. Ìrìn ìdájí, ẹ̀yin kò gbọ́dọ̀ bá wọn rìn. Àbí ìrìn téèyàn ń kọjá ní oríta 3, ẹ̀yin kò gbọ́dọ̀ bá wọn rìn. Ẹ máa wà ní àyíká. Ìdí tẹ́ fi máa wà ní àyíká nìyẹn. A máa tá àmúre sí ẹnu ọ̀nà fún yín, ibi tí ẹ̀yin lè dé ní inú ìjọ. Lẹ́yìn yẹn, ẹ máa bá mi wá èso oríṣi 7, ṣùgbọ́n lójú èso tó wo odò. Ẹ̀yin máa bá mi wá. Ẹ̀yin máa bá mi wá abẹ́ẹ̀lá funfun. A máa dín ní èdìdì. Táwa bá ti dín ní èdìdì, òun ni àwa yóò fi ṣe ìtúsílẹ̀ fún yín. Tó bá di ọjọ́ 3, ẹ̀yin máa múra bí ẹni tó ń ṣe ìgbéyàwó. Ṣóyè yín, ìgbéyàwó.
ẹ̀yin máa múra bẹ́ẹ̀ ẹ máa wá gbé gbogbo èso tẹ́yin bá ti dé odò ẹ máa da èso yẹn sí inú odò ẹ máa kó sí inú odò yẹn ẹ̀yin máa wẹ ìwẹ̀ iṣẹ́ ẹ̀gún nínú ẹ tí ẹ̀yin bá ti wẹ ìwẹ̀ ẹ ti máa mú aṣọ mìíràn dání torí gbogbo ohun tí ẹ bá wọ̀ dòdò kò gbúdọ̀ bá yín pa àdá mọ́ ẹ̀yin máa dá àná sun ẹ máa wá wọ aṣọ míì ìyẹn túmọ̀ sí pé ayé tuntun ìgbésí ayé tuntun ìgbésí ayé ìdẹ́ẹ̀ra ni ẹ̀yin ó máa gbé lógún bá ṣẹ́ lọ́lọ́run Mósè Orímọládé bá ṣẹ́gun fún yín kò sí wàhálà kankan fún yín ẹ̀yin ẹ máa jó ẹ máa yọ̀ ayọ̀ ní tiyín aláàfíà. ìjọ ni ó mà díẹ̀ sá. mo ti bá yín kọ́ gbogbo ẹ̀ lẹ́yìn bá ti gbọ́rọ̀ àlàáfíà. ọ̀rẹ́ mi ọgbọ́n sọ fún gbogbo nígbà tó ti tẹ̀sẹ̀ wọnú ìjọ gbogbo ti ṣe. ó tó ṣẹ́gun ẹni tó wà lórí ìnáwó mo ṣe ìbàrẹ́ o ìbàrẹ́ dáadáa wúrú lálẹ́ tó ládé oko. yàrá sọ̀kalẹ̀ wá lórí ìṣẹ́gun rẹ̀ má ṣe dúró pẹ́ mọ́ ó yá o má jẹ́ lórí ìṣẹ́gun. yàrá sọ̀kalẹ̀ wá lórí ìṣẹ́gun rẹ̀ má ṣe dúró pẹ́ mọ́ ó yá o. Pariwo. Yàrá sọ̀kalẹ̀ wá. Lórí ìṣẹ́gun rẹ̀. Má ṣe dúró pẹ́ mọ́. Ẹ jẹ́ ká gbé òsókè ká sọ fún Ọlọ́run wípé Olúwa gbogbo ọkọ ọ̀run èyí tó ń bá ìránṣẹ́ yìí fínra kó di àtẹ̀mọ́lẹ̀ láti òní lọ àdúrà. Jésù máa bọ̀ 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 Jésù máa. Ó yá jáde gbogbo ogun ọkọ ọ̀run nínú ayé yìí ẹ jáde. Jésù Olúwa wa Jésù Olúwa wa àmín orúkọ Jésù ní orúkọ Jésù kí ẹnì kọ́kọ́ bá wa fi àṣẹ sí. ní fàṣẹṣẹ. Jésù. Jésù dìde Olúwa fàṣẹ sí. Jésù Olúwa wa. Amen. Ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù gbogbo ọkọ nínú ayé yín sísá ó yá jáde Eli Maruga pásítọ̀ Eli Moruga gàlẹ́ mọ́ sọ kìí ṣe Eli Moruga. ọ̀run kó dáríjì ọ́ ó yá gbogbo ogun ọkọ nínú ayé yín jáde. ọmọ ẹ̀yà ti ń pẹ̀ yá ọmọ ẹ̀fọ́ tí ń fẹ́ fọ ọmọ ẹ̀fọ́ ẹ̀fọ́ fọ́rin mu. mo ṣe bá Mósè Orímọládé ìbàrẹ̀ ọba tó wà lórí ìjòkó tó ṣẹ́gun ẹni tó wà lórí ìnáwó mo ṣe ìbàrẹ̀ o. olùṣègùn ní bàbá. ní bàbá. olùṣègùn ní ọmọ. ní ọmọ. olùṣègùn ní ẹ̀mí mímọ́. olùṣègùn ní mẹ́ta lọ́kan. olùṣègùn ní bàbá. olùṣègùn ní ẹ̀mí mímọ́. Jésù máa bọ̀. olùṣègùn ní bàbá wa. olùṣègùn ní ọmọ rẹ̀. olùṣègùn ní ẹ̀mí mímọ́. Olúwa. mẹ́ta lọ́kan. olùṣègùn. Jésù máa bọ̀. olùṣègùn ní ọmọ rẹ̀. ẹ̀kọ́ ọ̀run kó jáde. olùṣègùn ní mẹ́ta lọ. ẹlẹ́ mọ́ bínú ẹ má ẹlẹ́ mọ́ bínú. ṣé ẹ fẹ́ pa mí ni. ẹ má bínú. ẹja wà ní ẹ̀mí. mo wà nú ẹ̀mí gbogbo rẹ̀ náà ní bá lù ẹ má bínú mo wà nú ẹ̀mí. ẹ tẹ̀síwájú pẹ̀lú àdúrà. Olúwa mo fẹ́ bẹ̀rẹ̀ báyìí kẹ́ ẹ mọ́ bá ń lọ ẹ̀yin àǹtí agbójú sókè kẹ́ ẹ wọ̀ mí. ẹ̀mí Ọlọ́run sọ fún mi pé lásìsìn inú ìfà gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ẹ wulẹ̀. Jésù ẹ mọ̀ sàmì ẹ ọ̀fẹ́ gbogbo kínní òfin gbogbo kínní. tí ẹ mọ tí ẹ̀mí mímọ́ kó sọ̀kalẹ̀. Jésù Olúwa wa. àmín lórúkọ Jésù. ìjìnlẹ̀ lọ́rọ̀ náà. orí ìṣẹ́gun la fi bẹ̀rẹ̀. ọ̀rẹ́ olùṣègùn ní bàbá. ọgbọ́n náà á ti tán. Fìdúnìyà sálọ̀tà Ọlọ́run mùtàgà fàtà ó sọ wípé kí n máa lọ. Sista Deborah ti jáde. Ó dà pọ̀ ti jáde.
Sister Sidi, Yes, Elema. yes, ma'am. Iṣẹ́ Olúwa. Yes, ma'am. Olúwa máa ṣagbára dọ̀tun. Ẹ jọ̀ọ́ ṣé bá mi rí Sister Deborah. Mo ti ń wá wọn káàkiri àyíká látàárọ̀ mi ì rí wọn. Sister Deborah. Wọ́n mọ̀ ti lọ lé boyfriend wọn. Wọ́n lọ lé boyfriend wọn. Mo dẹ̀ wà láyìíká. Wọn ò dẹ̀ sọ nǹkan kan fún mi. Àfojúdi ni wọ́n sì mọ̀ sí nu. Ayọ̀ ni o. Àlàáfíà. Wọ́n sì mọ̀ rìn kiri nu. Tí wọ́n mọ̀ wá sósòsò kiri ó mọ̀ sí ọjọ́ yóò fún náà. Èmi àti mi àjọ sọ̀rọ̀ nífẹ̀ẹ́ àgbà tó kọjá sílẹ̀. Àmọ́ àbúrò mi. Ẹ dákun mọ́ mi mọ́ bínú. Kí ni tẹ̀ wá Aunty Deborah fún? Bóyá èmi náà lè ṣe tó yóò yọwó. Sister Sidi, mo ti máa ń sọ fún yín tí mo bá ń da yín lẹ́kọ̀ọ́ wípé Bíbélì sọ fún wa wípé a dá wa nípasẹ̀ àkàrà nìkan. Àkàrà? Mọ́mí ẹ mọ́ bínú o. Ṣọ́ra àkàrà tẹ̀ sùn èmi ò jẹ́ àkàrà. Bí mo bá sì fẹ́ jẹ àkàrà, mo gbọ́dọ̀ wá búrẹ́dì tó ṣepọ̀ ní ogbóná tí ń fẹ́ràn rẹ̀ báyìí tí ń fún àkàrà sí àárín rẹ̀ tí ń tẹ̀ pọ̀. Àmàlà gangan ni best food mi. Sister Sidi, mo ti mo máa ń sọ fún yín wípé kẹ́ ẹ máa kún fún ẹ̀mí mímọ́. Ṣẹ́yìn ò mọ̀ wípé Bíbélì òwe ló pa fún wa ni kì í ṣe àkàrà tá à ń jẹ ló ń sọ. Ẹ̀mí sì ń bẹ lára mi ò yà sí. Rẹ́ẹ̀dì. Ṣé rí nǹkan tí mo wá Sister Deborah fún mi pé ìyá títà wa ọ̀la ló máa péjọ kẹta tó ti wà láyìíká. A ti ṣàdúrà àti ṣe ìsọjí fún wọn darí lónìí. Lóòótọ́ mo wá ń wá ẹnìkan tó máa bá mi tẹ̀lé wọn lọ sódò. Ẹ̀yin náà mọ̀ pé bí mo ṣe wà mi ò lè tẹ̀lé wọn lọ sódò. Ó ní mò ń wá Sister Deborah fún tó bá lè bá mi tẹ̀lé wọn lọ sódò. Ká ti tẹ̀lé wọn lọ sódò. Ṣé rí àǹtí táwọn àti ń bẹ nínú ilé wọn nígbà tí wọ́n ti wà ń bẹ́ẹ̀ ni mo ti ń wojú wọn tí wọ́n sì ń tẹ fóònù mo rí pé fóònù olójú mẹ́ta ni wọ́n ń lò ojú àgbọn sẹ́wọ̀n pé mẹ́ta sí mo ti wá rí pé owó ń bẹ ní ọwọ́ wọn ẹ jẹ́ kémi ó tẹ̀lé wọn wọ́n lè fẹ́ mi ní owó sí àpò. Sister Sidi, èèyàn wá ṣe ìṣẹ́gun bíbí ẹ̀ ń ṣọ́ fóònù tó ń lò. Àpẹẹrẹ sẹ́yìn wọ́n tẹ Instagram ni mo wá ń wo kíní tí wọ́n fi. Àsìkò àdúrà ẹ̀ ń lọ sórí Instagram. ẹ má bẹ̀rù mi. Sister Sidi, mo máa ń sọ fún yín ṣe rí iṣẹ́ tí mo fẹ́ wọn yóò tẹ bá mọ̀ pẹ̀lú ṣe tó ó ní ìkìlọ̀ nínú. ìsìn. Sister Sidi, ó ní ìkìlọ̀ nínú tí ẹ bá tẹ̀lé ìkìlọ̀ ó lè wù. ìsìn ẹ̀yin ọ̀sọ́ tó bá mẹ́mẹ́ ìsìn ju gbogbo rẹ̀ ìyànjú rẹ̀. Láti alẹ́ títí tẹ fi máa lọ sódò tẹ fi máa padà ẹ gbọ́dọ̀ wà nínú àwẹ̀ ẹ gbọ́dọ̀ fẹ́ ẹnu kankan. Àwẹ̀ ẹni jẹ nǹkan kan yìí sí ní nǹkan kan. Ẹ̀yin jẹ nǹkan kan ṣùgbọ́n wọ́n sọ pé tó bá tẹ̀lé wọn lọ envelope wà lè fà. Ọ̀dà yín ṣe. Ẹ ṣú ọ. Àyín ṣe. Sister Sidi ẹ ṣú ọ. Yín ṣe yàsùn. Ẹ sọ àwọn sáàmù tẹ̀lé ń kà. Ó dá yín lójú. Bẹ́ẹ̀. Ẹ máa ka Psalm 91, Psalm 35, Psalm 114, Psalm 23. Ẹ máa fi 24 kandi. Márùn-ún. Ẹ máa kà ní wákàtí títí tẹ́ fi máa lọ. Wákàtí. Ṣó yé yín bí mo ṣe yẹ? Ó yé mi bá. Tó bá yé yín lè padà wá bá mi. Ó yé mi. Máa tún Ká sọ gbogbo fún rẹ̀. mi. Wọ́n ṣàfún mi lẹ́ńbílòfù. Envelope wà nílẹ̀. Tẹ́ bá ṣe tán, tẹ́ bá ti wá rí mi, màá fún yín envelope yín. Ẹ ṣeun mọ́ mi. Yọ̀dà fún yín. Tẹ́ ẹ sọ fún Aunty Deborah kó wá rí mi o. Tí wọ́n bá ti dé. Àwẹ̀ bíríbírí ó sì ka sáàmù oríṣi bíi 5 sáàmù kan ó lè gbé síléètì bíi 5 dání kò sí wàhálà ọ̀rẹ́ ń bí ló fún náà ló kókó kó. ṣe torí mo sálámọ̀ o ìbà rẹ̀ jẹ́ ó ṣe é ṣe. ààrẹ mọ owó wòlíì kéèmí ọmọ gbà rẹ̀ ń tó tó pọ̀ ní àbúrò ọ̀sán bá mi jà. Người bắt ba làm đúng không? Wọ́n gba àwẹ̀ tí lájà tálà àwẹ̀ ẹ̀bù ní ìpárá mi.
Ẹ̀dúrà. Wọ́n mọ̀ ní kí n máa ka sáàmù kan. Irú sáàmù ni mo kà wọ́n. Ṣé kìí ṣe overdosing àbí sàṣù ni? Kò sí sàṣù nínú Bible. Ó lè jẹ́ terminators. Mo ti mọ tí ń sè. Ìrántí orin tí wọ́n sáfẹ́jì ní òní ọ̀gbìn mi débẹ̀. Àṣẹ ti bàbá mímọ́, àṣẹ ti ọmọ mímọ́, àṣẹ ti Ọlọ́run ẹ̀mí mímọ́. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín ní orúkọ Jésù. Hallelujah. 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 Ẹ̀yin bàbá lógo. Àti táwọn ẹ̀pẹ̀lẹ́. Ẹ kú ìrìn àjò àtijọ́ mẹ́ta yìí. Ọlọ́run á pín yín lérè. Ọlọ́run Mósè Orímọládé kò ní fi yín sílẹ̀. Gbogbo nǹkan tí ẹ fi wá síbi bí yìí láti ìjẹta tẹ́tí ń gbàdúrà lágbára ní ọwọ́ Ọlọ́run Mósè Orímọládé ó máa wá sí ìmúṣẹ. Gbogbo ogun yẹn ẹ tú rí mọ́. Nítorí pa sọ fún àwọn Ísírẹ́lì níjọ́ kìíní àná. A ní wo ẹ̀yẹn, a ní ogun Fáráò yìí ò tú rí mọ́. Ẹ tú rí ogun yẹn mọ́. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Ṣé ẹ gbàgbé gbogbo ìkìlọ̀? Mo fẹ́ kí ẹ fọkàn yín balẹ̀, kò sí nǹkan kan mọ́. Sister Sidi, ẹ̀yin lẹ máa tẹ̀lé wọn lọ sódò. Ẹ mọ̀ bá ṣe máa ń ṣe. Ẹ̀yin sì ogun rẹ̀ dáadáa. Wọ́n máa tẹ̀lé yín lọ sí odò. Èmi náà ò ní fi yín sílẹ̀ nínú ẹ̀mí. Èmi náà wà níbí bí màá máa gbàdúrà fún yín. Ẹ máa lọ, ẹ máa pè lágbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo bá ṣe fẹ́ kó rí, bẹ́ẹ̀ ló ṣe máa rí. Ó yá Sister Sidi. Ẹ já lọ, ogun sẹ́. Ìjà parí ogun sì tán. Olùgbàlà jagun mọ́lú. Orin ayọ̀ la ó máa kọ. Ìjà dópin ogun ti tán. Olùgbàlà jagun mọ́lú. Orin ayọ̀ la ó máa kọ. Hallelujah. Ìjà dópin ogun ti tán. Ànígbẹ́dẹ́bẹ̀ Olùgbàlà jagun mọ́lú. Mo dáràn. Torí wọn lẹ́yìn bá láti ẹ̀kú rẹ̀, ayé àtàwọn tẹ́lẹ̀ sínú rẹ̀, ńjọ́lọ́ mi dúró sẹ́yìn lórí òkú sígbà ìpínlẹ̀ wọn ṣàmì, tàbí ọkùnrin òkè olú ọkọ̀ jáde lórí mímọ́ rẹ̀, ẹjọ́ ni ó máa jẹ àfúfú ẹtí kò sùn wọ́n lè sí àṣọ. Dákẹ́ bẹ́ẹ̀. Mo dáràn. Àjàlọ̀kùn kọjá. Ọmọ àgbẹ̀ ń tàka, ìrọ̀bà bá ńlá kù ta ló lè fi ọkọ pẹ́rin. Kò kí n ṣe ẹrù ẹ. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Ojú mi mo dára yéé. Sister Deborah, Sister Rebecca, mo bẹ́ẹ̀ ti gbáradì ṣá. Ẹ mọ̀ pé chọ́ọ̀chì tó ń invite wa, wọ́n mọ̀ pé a lè ṣe atótán bí wọ́n ṣe invite wa. Wọ́n mọ̀ pé ní gbogbo agbègbè yìí kò sí chọ́ọ̀chì mi tó tún lè ṣe ìsọjí tó wa. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jọ̀ọ́ títorí Ọlọ́run, ẹ má bójú mi jẹ́ ń bẹ̀rù. Ma, all the choir stand, everything, don't worry, I've handled everything, so everything is fine now, so you don't have to worry. Okay. Ẹ wò bá lórí, Ọlọ́run á ṣàkóso, gbogbo ẹ̀ náà làá náà ọ̀nà jù, Ọlọ́run á kó àmọ́ ṣiṣẹ́. Ẹ ṣé gan, ẹ lè máa lọ. Ẹ ṣé. Mami, wọ́n tó gbà yín mu. Wọ́n dára. Kí ló ṣe yín? Àtàlẹ́ májà lè pọ̀. Ṣé báyọ̀ jà ni? Báyọ̀ gángan jà. Láti rí lè ó pọ̀. Kí ló ṣẹlẹ̀? Àti táwa tẹ̀lé wọn lọ sí kìnní lọ ṣiṣẹ́ fún wọn létí odò. Ṣé àwọn ló ṣe yín báyìí? Kì í sí àwọn olórí burúkú lọ́kàn ọ̀run owó yà sí. Ọ̀sán mi báyìí ni. Mo yí bíríbíríbírí bọ̀ lọ gbọ́. Sister Sidi. Ma. Sister Sidi. Mo dá yín lọ. Sister Sidi. Ṣé ẹ tẹ̀lé ìkìlọ̀? Mo tẹ̀lé kú. Mo mi dákun bá ń fi òróró òtura sí. Ọlọ́run Mósè Orímọládé mi ò ṣàṣetìrí. Kí ni tó ṣẹlẹ̀ yìí? Ẹ̀mí mímọ́. Wà sẹ́lí ẹlẹ́ mi jìrì náà o, sẹ́lí ẹlẹ́ fàmì rìjì.
Lọ́fàárọ̀ mi jìrì náà ó jìlìbú alẹ́ sọ́lí alábàárà mi jìrì. Sọ́lí alábàárọ̀tù èjìlìbú alẹ́ falóbìrà fàjìrà mi. Ọlọ́run mo sùúrù mọ́ ládé. Aunty Sidi, Aunty Sidi, níwájú ọba májẹ̀mú tí a gbọ́dọ̀ pé jẹ́rìí rọ wọ́n sọ fún mi wípé gbogbo ohun tí mo kà fún yín pé kẹ́ ṣe ẹ̀ṣẹ̀ kankan nínú ẹ̀. Yàtọ̀ ẹ̀rí ìparọ́ mọ́ yàtọ̀ ìparọ́ Sister Sidi mọ́mí kẹ́sì mọ́ wo yà sí òkèlè mi jẹ́ bàbá ẹ̀ ni mo bù ẹ̀rẹ̀ kan péré mọ́ jẹ́ omi tútù tí mo wọ yìí mú tọ́ yà sí jẹ́ bàbá ẹ̀ ni mo mú mẹ́ ó jẹ́ lẹ́dà yìí tó ìrántí sáàmù. Ẹ dákẹ́jọ́ kí lè sọ lẹ́nu tí ó dùn yìí ṣe bí mo sọ fún yín lánàá gbà tí mo fẹ́ ran yín iṣẹ́. Ẹ sọ fún mi. Ó ka ìkìlọ̀ fún iṣẹ́ mi sọ wípé ó léwu ni. Mọ́mí yà sí támínẹ́tọ̀ àti òfádọ́sìn owó lọ́jà sí níbẹ̀ lórí mi. Ìrántí gbogbo sáàmù tẹ́lẹ̀ nǹkan mọ́. Sister Sidi mọ́ ẹ lọ sórí Instagram lánàá. Bóyá gúfèwé sílẹ̀ yọ ni mo ti lọ bẹ́ẹ̀. Lẹ́yìn ìgbà tẹ́ ti gbẹ́ envelope ẹ lọ sí discover náà ẹ lọ ṣe gbé ìbòrùn bẹ́ẹ̀. Mo lọ ohun tí ń lọ lọ́dọ̀ ọba ni. Sister Sidi ṣé ẹ jẹ́ kí n sọ fún yín. Dákun mọ́ mi ẹ bá ń wo oró òtúra sí. Èmi kọ́ bó ṣe máa jẹ́ra ni. Àmọ́ mi ẹ dákun mọ́ jẹ́ kẹ́kẹ́ mi ó jọra ẹ dákun mọ́ mi Ọlọ́run ní báyé yìí yẹ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi wọ́n sì wọ́n ọ̀nà mi kí n má wá sọ́ọ̀sì ó wọ́n ọ̀nà mi ẹ ṣe. Sister Sidi ṣé mo pé nǹkan ni mo fẹ́ rán níṣẹ́ yìí. Mọ̀mọ́. Ṣé o pé Sister Deborah mo fẹ́ rán. Ṣé bàbá jẹ́ Deborah lẹ́rán lọ ẹ̀mí ń bẹ lára mi bàbá jẹ́ Deborah mi kò ní wálé ẹ̀mí tí ń bẹ lára mi ló jẹ́ kí n padà wá. Ẹ̀mí tó wà lára yín ló jẹ́ kí wọ́n ṣe yín báyìí kí gbogbo ojú yín bó báyìí. Kí ni ń domi yín tí mo fẹ́ béèrè ni pé kí ni tó fi ṣe mí tí mo ṣe lẹ́mìí tó ẹ̀mí ń bẹ lára mi àwọn ó ti sàbílá mo díẹ̀ tó ọmọ ni mo yípo mo náà lè fò ẹ dákun mọ́ mi ẹ bá wà kẹsẹ̀ sí. Sister Sidi ẹ̀mí kúrekúre ló wà lára yín kò sí ẹ̀mí kankan ní ara yín mo dẹ̀ kì yín nílò ṣùgbọ́n ẹ gbọ́ envelope yẹn òun ló wà lọ́kàn yín ni kò jẹ́ kẹ́ ẹ rántí kankan mọ́. Ẹlẹ́dàá mi ò ń jó mi yà sí. Ẹ mọ̀ nǹkan kò tí ì jó yín o torí bẹ́ẹ̀ mi ṣe wà yìí mi ní fún yín nìkan kan. Àmọ́ mi ẹ dákun mọ́ sí bẹ́ẹ̀ ká mi ò jẹrà mọ́ mi ẹ dákun ẹ mọ́ sí bẹ́ẹ̀ ẹ jẹ́ kó jẹrà. Àmọ́ mi ẹ dákun. Olùṣègùn yàrá sọ̀kalẹ̀ wá òní ní ṣẹ́gun rẹ̀ má ṣe dúró pẹ́ mọ́ Orímọ̀ládé ń pàdé ọ̀la agbọ́jẹ̀sì ń pè dìbúraka àgbàgbà mẹ́rin ẹ̀ sọ̀kalẹ̀ sẹ́lí adé fami jìrì láfọ̀rọ̀ mi jìrì náà èjìbú adé sọlí bàrà mi jìrì o sọlí àlàfà ìrọ̀tù èjìbú adé balóbìrà fàjìrà mi o. Alóore Kristiana ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó kàn ẹ́ nítorí wípé kí ni jùbùtù tó ń wò yìí ìyàwó mi ni olólùfẹ́ mi ni ó ti gbàgbé wípé bíbélì gan sọ wípé ẹnikẹ́ni tí a bá ti sopọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti aya kẹ́nikẹ́ni má ṣe tú wọn ká. What God has joined together let no man put asunder. tí o bá jáwọ́ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o máa fara káàṣà. ó tó ìwọ ti gbàgbé ni pé tí Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àtàwọn tó tẹ̀dọ̀ sínú rẹ̀ ó fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun ó sì gbé wọn kalẹ̀ lórí àwọn ọ̀ṣọ́mi ta ni yóò gorí òkè Olúwa lọ tàbí ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ni ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí kò sì búra ẹ̀tàn òun ni yóò rí bùkún gbà lọ́wọ́ Olúwa àti dúdú lọ́wọ́ Ọlọ́run gbà lánìí èyí ni ìran àwọn tí ń ṣàfẹ́ Ọlọ́run jákòó ẹ gbé orí yín sókè ẹnu ọ̀nà kí ẹ sì gbé yín sókè ilẹ̀kùn ayé kí ọba àgókò sọ̀kalẹ̀ wá ta ni ọba ògo yìí Olúwa tó le tó ní agbára ẹ gbé orí yín sókè ẹnu ọ̀nà kí ẹ sì gbé yín sókè ilẹ̀kùn ayé kí ọba àgókò sọ̀kalẹ̀ wá ta ni ọba ògo yìí Olúwa ọmọ ogun náà lọ́ba ògo láyé àti láíláí. Alóore Kristiana ìwọ ti gbàgbé ni because you have been solving small spiritual problems you think you can decipher my gangan try puzzle. I am Ogulutu. I am the king of the Makazumba 7-6 kingdom. Jùbùtù tó ń wò yìí olórí mi ni she is my queen. Kò dẹ̀ sí nǹkan kan tẹ́nì kankan lè ṣe sí. Mo tún fẹ́ kó rántí nínú scriptures Mark 17 verse 12. Bíbélì sọ wípé give unto Caesar what belongs to Caesar. Ẹ fi ti Késárì fún Késárì
ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí okùn ẹ̀ tí Ṣàngó ẹ̀ bá ń paraba tó bá ń fagi ìrókòyà kò kí ń ṣe bíi ti Ògúnlùtù èmi Ògúnlùtù I am the ruler of the Makazumba kingdom I am the king I supersede every other power. ìwọ ló pa bẹ́ẹ̀ ni lóòótọ́ ní ká fi ti Késárì fún Késárì ṣùgbọ́n tẹ̀síwájú ó ní ká fi ohun tó ń jẹ́ ti Olúwa fún Olúwa bẹ́ẹ̀ ni wákìnà sádìnà bàdánásà sádánà ni alẹ́kùnsá sádánà ni mo pa á láṣẹ ní gẹ́gẹ́ bí ìránṣẹ́ Olúwa nítorí pé mi kọ́ ni mo pera mi àpè mí ni mo pa á láṣẹ ní gẹ́gẹ́ bí wòlíì mo béèrè fún àṣẹ Ọlọ́run Ọ̀ṣọ́fà mo béèrè fún àṣẹ Mósè Orímọládé mo béèrè fún àṣẹ Ọlọ́run Babalọ́lá ó yẹ kó sọ̀kalẹ̀ kó darapọ̀ mọ́ mi. I am Ògúnlùtù I am the ruler I am the king of the Makazumba 7-6 kingdom I rule Jubutu is my queen Enigi kò ní di ọ̀la Enigi ni màá mú Jubutu padà síbi tí mo bọ̀ listen and listen good see tí Ṣàngó ẹ̀ bá ń paraba tó bá ń fagi ìrókòyà kò kí ń ṣe bíi ti ẹ̀mí Ògúnlùtù I am a king on the other world. alóore Kristana ọmọ bíbí inú Rebecca àbí ẹni oṣù June on the 12th ìràwọ̀ afẹ́fẹ́ ló ń lò mo dẹ̀ mọ̀ túmọ̀ afẹ́fẹ́ mo mú orúkọ tí afẹ́fẹ́ ń jẹ́ gbogbo nǹkan tí mò ń sọ fún ẹ yìí ó jẹ́ jáwọ́ tí ó bá jáwọ́ ó máa kàn dín nínú yọ̀ tí ó ń gbọ́ nǹkan tí mò ń sọ fún ẹ. ìlú ló pa nítorí pé akọ̀wé rẹ̀ wípé kí wọ́n ẹnikẹ́ni má ṣe fi ọwọ́ kan ẹni àmì òróró mi ni wọ́n ná akadi wàlíyà asa ti sádánà ni wàlíyà anna sálẹ́kù sádánà ni ikú jíjà àmbà anna sádánà ni kàríbù jíjà àná ọlọ́run tó lé ní òkùnkùn sádánà ni kò sí kọ̀kọ́ tó lè fi èmi ṣe nítorí pé mi kọ́ ni mo pera mi àpè mí ni bẹ́ẹ̀ ni ọmọ ọlọ́run ni èmi ṣe nítorí pé a fún mi ní agbára láti pàṣẹ lórí ohun gbogbo ó sọ pé gbogbo tẹ́mi bá ti dé olóhùn yóò bá mi dé ó ní gbogbo tẹ́mi bá ti dé olóhùn yóò bá mi tú kò sí kọ̀kọ́ tó máa ṣe fún mi. tí o bá jáwọ́ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ nǹkan tí mo fi ojú àwọn tàná rí òun ni máa fojú ẹ rí. ọ̀pọ̀ bẹ́ẹ̀ bíbélì sọ wípé kò sóhun dé olówó kan tí a máa ṣe sí mi tí yóò pa mí lára àti pé ta lẹni náà tó wí tó sì ń ṣe nígbà tí Ọlọ́run ò pàṣẹ rẹ̀ nítorí pé akọ̀wé rẹ̀ wípé aya yóò pa àwọn àlejò wọ́n sì fi ìbẹ̀rù bójú sájáde níbi kọ́lọ́fínì you are the king in your own kingdom have you forgotten the king of kings lord of lords omnipotent omniscience Ọlọ́run àwọn ọlọ́run kìnìún ẹ̀yà Júdà Ọlọ́run a lè ṣe lè wí a lè pa a lè jí Ọlọ́run tó ju Ọlọ́run lọ kábíyèsí o wọn ná akadé ẹlẹ́kùn sádánà ni wọ́n jẹ́ aláwùsáàtì sádánà ni ikú dídá báárì sádánà ni dídá báárì sádánà ni ó yẹ mo pa á láṣẹ gẹ́gẹ́ bí ìpè wòlíì mo pa á láṣẹ gẹ́gẹ́ bí ẹni àmì òróró ó yẹ ní orúkọ Jésù Kristi nítorí pé a ti fún wa ní orúkọ tó ju orúkọ lọ wípé ní orúkọ Jésù Kristi kí gbogbo kókó máa wọlé ní ayé àti ní ọ̀run mo dúró mi ò dá dúró mo sọ̀rọ̀ mi ò dá sọ̀rọ̀ mo dúró lórí Kristi àpáta ilẹ̀ mi náà yọrin ni mo kọjá lọ sí gọ́ọ̀sà mo fẹ́ nu ẹ̀jọ̀ Jésù ó yẹ mo pa á láṣẹ mo sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ láṣẹ ó yẹ ọmọ ní má jẹ̀mú tó ní má jẹ̀mú lọ ó yẹ ọba gbogbo má jẹ̀mú tó wà láàrin yín jẹ́ lónìí mo yà yín. ní orúkọ bàbá ní orúkọ ọmọ ní orúkọ ẹ̀mí mímọ́ Holy Ghost fire. sista Táwa tètè ogun ti ṣẹ́. ìjà parí ogun sì tán olùgbàlà jagun mọ́lú orin ayọ̀ la ó máa kọ hallelujah. àgbààgbà mẹ́rin ẹ sọ̀kalẹ̀ o àgbààgbà mẹ́rin ẹ sọ̀kalẹ̀ o Orímọládé ń pàdé ọlá àgbọ̀ Jésù ń pè jìbúràkà àgbààgbà mẹ́rin ẹ sọ̀kalẹ̀ o àgbààgbà mẹ́rin ẹ sọ̀kalẹ̀ o àgbààgbà mẹ́rin ẹ sọ̀kalẹ̀ o Orímọládé ń pàdé ọlá àgbọ̀ Jésù ń pè jìbúràkà àgbààgbà mẹ́rin ẹ sọ̀kalẹ̀ o. Ọlọ́run Mósè Orímọládé o sọ̀lìyà alẹ́ ìfà èjìrìbú alẹ́